Wala sheka parado sete kepalia danaza. Rote keli na zikeli na galashia. Mahura te kaliza teli ginoza kaili na saroshia. Watali gedena sadu bili karata safa binagaili doshia. Ekabo, you are welcome in the name of Jesus Christ. You are welcome, you are welcome, you are welcome. Majen wala la irio. Majen wala la irio. Jesu mo wa sọ́dọ̀ rẹ̀. Majen wala la irio. Oya oya o. Majen wala la irio. Majen wala la irio. Jesu mo wa sọ́dọ̀ rẹ̀. Majen wala la irio. Mo kí gbogbo yín káàbọ̀. I welcome every one of you Sínú ọjọ́ kẹta àdúrà. to the third day of this prayer. Lórúkọ Jésù Kristi. In the name of Jesus Christ, Ẹ ó rí àánú gbà. you will obtain mercy. Òní jẹ́ ọjọ́ kẹta ìjẹ àìmú Today is the àìfọnú third day, not àìwẹ̀. bathing, not eating, not drinking Mi lórí anything. òkè yìí On this mountain, tí mò ń gbàdúrà fún yín and I'm praying for you láàárọ̀, morning, lọ́sàn-án afternoon, àti ní òru. and in the midnight. Ohun tí mo mọ̀ tó dá mi lójú ni I pé know that I'm sure of is that kí ìpàdé àdúrà ọlọ́jọ́ méje yìí tó parí. before the seventh this prayer finish, Ogun tó lòun ò ní jó rọ́nà lọ. battle that they said they won't let you go, Ìṣòro tó lòun ò ní jó rọ́nà lọ. a battle that has vowed that they won't let you go, Lórúkọ Jésù, in the name of Jesus, ìṣòro yẹn gbiná sọnù. that disappear. Ẹ gbà mí gbọ́ sà, Believe me, kì í so ohun tó rọrùn it is not easy kí ènìyàn máa gba àwẹ̀ for one fasting kó tún máa sọ ọ̀rọ̀. and speaking. Ṣùgbọ́n But mo kàn fẹ́ kí ẹ mọ̀ wípé I want you to know bí Olúwa bá rú ẹ̀dá ní agbára, the Lord empowers man. ohun gbogbo ní ṣíṣe. Everything is possible. Bíbélì sọ pé all things are possible. Are you getting what I'm saying? So mo gbàdúrà I pray lórúkọ Bàbá, in the name of Jesus Tọ́mọ àti Ẹ̀mí and Mímọ́, of the Holy Ghost. ìrànlọ́wọ́ wọnú ayé yín. Help locate you. Please, who is Shidio mentor for filming and acting? Àwa ò wá polówó ń bí. We are not here to advertise. Please. And tí ó bá wá bíbá ẹ jẹ́ ẹ máa wà very careful. Ohun tí mo sọ sí ayé yín ni pé Right, say into your life that lórúkọ Jésù, in the name of Jesus, ayé yín bọ́ lọ́wọ́ ogun. our life is delivered from battle. Ayé yín bọ́ lọ́wọ́ ogun. Your life is delivered from Ayé yín battle. bọ́ lọ́wọ́ ogun. Your life is delivered Ayé from yín battle. bọ́ lọ́wọ́ Your ogun. life is delivered from Ayé battle. yín bọ́ lọ́wọ́ Your ogun. life is delivered from battle. Níbikíbi tó o bá wà, Wherever you are, máa share fídíò yìí let's báyìí. begin to share this Mo video. fẹ́ súre fún yín ni. I want to bless you. Máa share fídíò yìí. Share it. Gbóhùn sókè. Lift up your voice. Olúwo ṣé Thank you, Lord, fún ọjọ́ kẹta àdúrà for ẹ̀. the third days of this prayer. Torí fún ògo rẹ nínú Because ayé it mi is ni. for your glory in my Olúwo life. ṣé fún ọjọ́ kẹta àdúrà Lord, ẹ̀. thank you for the third day. Olúwo ṣé fún ọjọ́ kẹta àdúrà ẹ̀. Thank you for this third day. Torí àdúrà yìí ò ní lọ lásán lórí Because mi. this prayer won't go Ó in yá vain, yá Lord. yá àdúrà. In the Orúkọ name Jésù. of Jesus. Ẹ̀mí mímọ́ ò ṣé Lord, I fún ọjọ́ thank you kẹta àdúrà yìí. for the third Torí day of àdúrà this yìí ò ní lọ lásán lórí mi. Because this prayer won't go in Olúwo vain ṣé o. over my life. Olúwo ṣé o. Thank you, Abba Father. Olúwo ṣé o. Ó ṣé Jésù. 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 Gbàdúrà gbàdúrà. Ó ṣé Jésù. Màsáìkà Ó ṣé Jésù. rẹ̀tóbìlà Ó ṣé Jésù. kàyándé Ó ṣé àṣàlákà. Jésù. Màídì Ó ṣé rotailia Jésù. denasa. Ó ṣé Jésù. Olúwo ṣé Ẹ ṣé. fún ọjọ́ kẹta àdúrà Ẹ yìí. ṣé o. Torí àdúrà ò ní lọ lásán lórí mi. ṣé o. Olúwo ṣé o. Jésù. Olúwo ṣé o. Ẹ ṣé. Olúwo ṣé o. Jésù. Olúwo ṣé o. Ẹ ṣé. Olúwo ṣé o. Jésù. Olúwo ṣé o. Ẹ ṣé. Jésù Olúwa wa. In Jesus' name, our Lord. Adéyẹmọ Tinúadé mo sọ àsọtẹ́lẹ̀ ìgbédìde wá ayé yín rí. Amen. Rónkè Jókòtadé mo sọ àsọtẹ́lẹ̀ nínú májẹ̀mú àwẹ̀ ayé yín dìde. Adéjọkẹ́ lórúkọ Jésù ẹ̀rí wọlé tọ̀ yín wá. In the name of Jesus Christ. Lataili Kaba, Warren Dunn, I cancel that court case. You will be favored. In the name of Jesus Christ. Now, níbi gbogbo tí ẹ bá wà. Anywhere you are. Mọ́mí Àníkẹ́ Àrẹ̀mú ẹ ó ra àánú gbà. Amen. Now, tí n bá lè pariwo ń rọ̀lẹ́ yìí, please just bear with me. If I couldn't shout very well, just bear with me.
tìyín ni pé kí ẹ máa gbàdúrà bí tí ẹ bá wà. Yours is that you should pray wherever you are. Kí ọ̀rọ̀ àṣẹ kó dẹ̀ máa kan ayé yín. The word of authority Ohun tí can mo take you. gbọ́rọ̀ lẹ́yìn ni pé Olúwa ní ọmọ What I hear this evening is that the sọ person kìkì ọ̀rọ̀ kan just prophesy. kí ayé wọn ó jáde kúrò ní ogun. Life may come out of battle. Màsáìdì lé àkàpọ̀ bàrà. Ẹ̀yin 37 lẹ́ ń wò mí báyìí. 7 people are watching me. Kìkì ọ̀rọ̀ àkọ́kọ́ kan náà lélẹ́yìí. This is the first word of authority. Torí ẹ̀yin lẹ kọ́kọ́ wọlé sí prógrámù ẹ̀. Because you are the first person to Ohun join. tí mo sọ sí ayé yìí ni pé What I say into your life is that ogun tẹ́ ò lè bẹ́nikẹ́ni discuss. that battle that you can't discuss with anyone. Ogun tẹ́ ò lè ṣí àpẹ̀lẹ́ ní That battle bọ́dì. you can't share with anyone. Lórúkọ Jésù Kristi. In the name of Jesus. Ogun yẹn fi ayé yín lẹ̀. Ogun yẹn fi ayé yín lẹ̀. Òdúsùsì Olúwa kẹ́mi. Mo sọ àsọtẹ́lẹ̀. Ẹ̀rí yín gba àánú. Ayé yín gba ẹ̀rí. Àní kí àrẹ̀mú. Ọwọ́ àánú kan ayé yín. In the name of Jesus. Grace Adetula. Ẹ̀rí wọnú ayé yín. Fúnmiláyọ̀ Ben. Ẹ̀rí wọnú ayé yín. Ọdẹ́tọ́lá Bọ́sẹ̀dé. Ẹ̀rí wọnú ayé yín. In the name of Jesus Christ. La sakapo balida ratelia dakaya dabushia. Ẹ pe Jésù lẹ́ẹ̀kan tó. Call the name of Jesus. Olúwa yí èpè ìdílé dànù lórí mi. Lord, pull away family curses upon my head. Ẹ bá mi sí ìwé ẹkún Jeremiah. Ẹkún Jeremiah. Lamentation. Yes, ẹ bá mi sí. Ẹ bá mi wo orí ìkẹrin. Ìwé ẹkún Jeremiah. Okay. Lamentation. Ìwé ẹkún Jeremiah. Wọ́n tó bá wà ń bẹ̀, ohun tí Olúwa fún mi ká. Ẹ wo orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Orí karùn-ún ẹsẹ̀ ìkeje kí ló sọ ẹ bá mi kà? Ẹkún Jeremiah. Àwọn bàbá wa ti ṣẹ̀. Àwọn bàbá wa ti ṣẹ̀. Yes. Kò sí sí mọ́. Àwọn ò sí láyé mọ́. Àwa sì ń ru àìṣedéédé wọn. Ṣùgbọ́n àwa ń ru àìṣedéédé Our wọn. fathers have sinned. Okay. And are not. And they are not. And we have borne their iniquities. Ẹ túkà dáadáa ní Yorùbá. Ẹ túkà dáadáa ní Yorùbá. Àwọn bàbá wa ti ṣẹ̀. Àwọn bàbá wa ti ṣẹ̀. Wọn kò sì sí mọ́. Wọn ò sì sí mọ́. Àwa sì ń ru àìṣedéédé wọn. Àwa sì ń ru àìṣedéédé wọn kiri. Ohun tí mo gbọ́ lọ́sàn-án nígbà tí mò ń gbàdúrà pé mo fẹ́ wá bí ni pé. I hear what I was praying. Olúwa dẹ̀ mú lọ sínú ìwé ẹkún Jeremiah. God took me into that Bible verse. Orí ìkarùn-ún. Of verse 5. Ẹsẹ̀ ìkeje. Verse 7. Olúwa ní kí ló sọ? What did he Ó wí say? pé àwọn bàbá wa ti ṣẹ̀. Our fathers have sinned. Wọn ò dẹ̀ sí láyé mọ́. And not. Ṣùgbọ́n àwa ń ru And we àìṣedéédé have wọn. borne their iniquities. Olúwa sọ fún mi pé God told me that àwọn 70 kan àjọ máa wo ìpàdé àdúrà yìí lónìí ni. 70 people were going to watch this program. Olúwa sọ fún mi pé The Lord said ogun tí wọn ò mọ̀ díẹ̀ ni wọ́n ń jà. they are encountering, they are fighting the battle, they don't know the source of it. Olúwa ní èpè tí wọn ò mọ̀ díẹ̀ náà ń rù kiri. The Lord said they are carrying the battles they know nothing about all Sórí ohun around. tí mo fẹ́ kó ṣe tí n bá ti pe àdúrà. Once I call the prayer, Ìwọ ni wàá múra gan bí tó wà. you will prepare where you are. Èpè ìran mi lórí mi. Causes of my generation upon me. Iná ṣì dànù. Holy Ghost fire, push it Ìwọ away. èpè ìran mẹ́. You generational cause. Ìwọ èpè ilé bàbá. You causes of my Ìwọ father's èpè house. ilé ìyá. Causes of my Tí mother's mò house. ń rù kiri. I'm bearing all around. Iná ṣì dànù. Holy Ghost fire, Ó pull it yá away. àdúrà. In the name Orúkọ of Jésù. No. Ìwọ èpè ìran mi lórí mi. Iná ṣì dànù. Generational Iná causes ṣì dànù. upon me. Iná ṣì dànù. Holy Ghost fire. Iná ṣì Push it dànù. away. Iná ṣì Push dànù. it away. Iná ṣì dànù. Push it away. Iná ṣì Push dànù. it away. Màsákà Push it away. pọ́bálà táìdà. Push it away. Èpè ìran Push it mi away. lórí mi. Iná Olúwa ṣí. 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 Ẹ̀yin tẹ́ ẹ làdúrà ẹ ò gbà. Ẹ ò gbà. Ẹ ò gbà. Ẹ ò gbà. Màtáìlì kàpọ́bà. Rẹ́tẹ́lì gẹ̀dáyà. Jésù Kristi Olúwa wa. Amen. Wọ́n fẹ́ dàbí ẹ̀gbọ́n tí mo sọ. Mo ní èpè ìran mi tí mò ń rù kiri. Causes of my generation that I'm bearing and burning all around. Kò sóhun méjì tí èpè máa ń ṣe ju pé ó máa ń dá ìbùkún ayé Nothing yẹn that dúró. the causes does that it stops a man's blessings. Ẹni ìṣẹ̀dá tó bá ń operate ní abẹ́ èpè kì í rí ìbùkún. Any life operating under cause does not encounter blessing. Màílí káídébò sáìtà kábàrántèlíà.
ẹ gbóhùn Olúwa lẹ́nu mi. Hear the voice of the Lord from my mouth. Èpè ìran tó ti jáde wá. Are the causes of your generation Tó dá ìbùkún ẹ̀ dúró. that stop your blessings. Lórúkọ Jésù. In the name of Jesus. Bí ẹ̀yin 70 yẹn bá ti sàmì If báyìí. you 70 say amen. Iná ṣí èpè yẹn lórí The yín. fire of the Lord push it away. Iná ṣí èpè yẹn lórí The yín. fire of the Lord pull it away. Bíbélì wípé The Bible says àwọn bàbá wa ti ṣẹ̀. our fathers have sinned Wọn ò sì sí láyé mọ́. and they are not. Àwa sì ń ru àìṣedéédéé And wọn. we bear their Ẹ iniquity. pe Jésù lẹ́ẹ̀kan tó. I call the name of Jesus. Ogun tí mò ń fi ọjọ́ orí ògo mi jà. The battles I'm fighting with my age. Tí mi ò mọ̀ díẹ̀. I don't know the source of it. Olúwa gbẹ́sẹ̀ lé lónìí. Our Lord trample upon it tonight. Ogun tí mò ń fọjọ́ orí mi jà. The battles I'm fighting. At your age, ó sì ń fọjọ́ orí ẹ̀ jagun. At this age, you're still fighting battle. Na káílé àbàrà tẹ́lẹ̀ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ ó yẹ kó o ti gbàgbọ́ ohun tí wọ́n ń pè lógun finally. You ought to have forgotten battle finally. Kò yẹ kó o tún bá wọn ja ogun mọ́nú ìrìn àjò ayé ẹ̀. You don't have to, or you don't have to be fighting battles again. Ìwọ ni kó o múra gan bí tó o bá wà. Prepare wherever you Ẹ are. kígbe Shout lóhùn in a òkè. loud voice. Ìwọ ogun tó ń bá ọjọ́ orí mi The jà. battle that is growing with my age. Bẹ́ẹ̀ ni sà, ẹ̀yin tí ẹ fẹ́ bọ́ kù nínú ogun ọjọ́ orí yín ni kẹ́ ẹ múra. Those of you that you want to be free, just prepare. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bọ́ kù nínú ogun tó ń bá ọjọ́ orí yín fínra ni kẹ́ ẹ múra. You want to be free, just Mo máa ń prepare. sọ fún gbogbo ènìyàn. I do tell If people. at the age of 30 years, Bẹ́ẹ̀ni ọmọ ọgbọ̀n ọdún. o tí bẹ̀rẹ̀ sí ni máa rí ọwọ́ mọ́. You haven't been achieving anything. Múra dáadáa. Prepare. Ogun kan bá ọjọ́ orí ẹ̀ jà. There is a battle that is fighting your life. Ojú báyìí lọ màmá. More than this. Ojú báyìí lọ dádì. You're more than this. Agbára kan ló ń bá ọjọ́ orí ẹ̀ jagun. There's one battle that is Ẹ̀yin fighting with your méje age. yìí dáa. Where are these 7 people? Ẹ kígbe. Shout. Ogun tó ń bá ọjọ́ orí mi jagun. Battle that is fighting with my age. Ẹ̀yin ogun tẹ́ ń bá ọjọ́ orí mi This jagun. battle that is fighting with my Ẹ age. gbóhùn Olúwa. Hear the word of the Ẹ Lord. gbiná sọnà. Disappear. Ó yá àdúrà. In the name Orúkọ of Jésù. Jesus. Ẹ̀mí mímọ́. Disappear. Ogun tó ń bá ọjọ́ orí mi Disappear. jagun. Disappear. Ẹ gbóhùn Olúwa. Disappear. Ẹ gbiná. 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 Disappear. Lankapoba In the saida. name of Jesus. Lẹ́yìnlẹ́ kópáìlì. Ẹ parẹ́dà. Ogun tó ń bá ọjọ́ orí mi In the jà. name of Jesus. Ogun tó ń bá ọjọ́ orí mi In the fira. name of Jesus. Ẹ gbiná sọnù. Disappear. 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 Jésù Kristi Olúwa wa. Amen. Mi ò mọ ẹ̀yin tí ẹ sàmì. I don't know those of you that say amen. Ogun tó ń bá ọjọ́ orí yín That jagun. battle that is fighting with your age. Masaili kaili para. Agbára tó ní kó máa ka ọjọ́ orí. The battle that says you should be counting Ìpè it. tó bá ṣe ń ka ọjọ́ orí kó máa ka As ogun you are mọ́. counting it, you should be counting Bí o problems. bá ti rá mi ṣe You báyìí. say amen now. Agbára yẹn fò jáde lára. Jump out of your body. Agbára yẹn fò jáde You lára. jump out. Alátàíríà mo dẹ̀ gbóhùn Olúwa I báyìí hear the voice of the Lord. ní etí mi. I am here. Olúwa lóbìnrin kan wà The níbí. Lord said there is a woman here. Ẹ̀mọ̀ ẹ̀mí tó ń bẹnu ayé You ẹ̀. know the spirit in him? Ẹ̀mí amúnilẹ̀ dológun. Masaili kapua. Ohun tí mo gbọ́ mi ò pé àdúrà yẹn rí láyé. Ohun tí mo gbọ́ nìyẹn. That's what I heard. Olúwa lóbìnrin kan wà níbí The ó Lord wò mí. said there's a woman watching me. Olúwa ní ẹ̀mí tó wà nú ẹ̀ ní pé The spirit in him is that ẹ̀mí yẹn máa ń múlẹ̀ dé ogun ni. that spirit does keep him down for Bí battles. ogun bá ti ń bọ̀ ẹ̀mí yẹn á múlẹ̀ dé. When problems are coming, the spirit is Káìlì kapọ́bà ṣáìdà. Mi ò dẹ̀ mọ̀ tán bá lè jóbìnrin múra gan o. Ooo àwọn àṣírí tí Olúwa ń tú fún mi. Mi ò mọ̀ bóyá àwọn tó lè gbàdúrà ìwà mi báyìí. Ẹ kígbe obìnrin yẹn gbogbo èèyàn dákẹ́. Ìwọ ò ní dákẹ́. Ìwọ ẹ̀mí amúnilẹ̀ dológun. battles that hold one for battles to come. Tó ń bẹ nínú ayé mi. That is in my life. Gbóhùn Olúwa. Hear the word of the Lord. Jáde. I jump out. Ó yá àdúrà. Orúkọ Jésù. Ẹ̀mí tó mú mi lẹ̀ di ogun. Jáde. 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 Masai kaili poratai dagapa. Ẹ̀yin ń dá obìnrin dá. Ẹ̀yin ẹ̀mí amúnilẹ̀ di ológun. Jáde. 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 Jésù Olúwa wa. Amen. Jésù Olúwa wa. Amen.
tún gbà ní ìgbà kejì. Pray it the second time. Ó sí ẹ̀mí mímọ́. Thank you, Holy Spirit. Mi ò mọ ibi tí àdúrà yẹn ti wá. I don't know where that prayer Bọ́ comes mo from. gbóhùn Olúwa. I hear the voice of the Lord. Olúwa lóbìnrin kan ń wò The mẹ́. Lord said there's a woman watching you. Ẹ̀mí yẹn wà nínú ayé That ẹ̀. spirit is in her Ẹ̀mí life. yẹn máa ń múlẹ̀ di That ogun ni. spirit keep her down for battle. Maori kaori saida. Lakeili jìnnà kápò. Ìwọ obìnrin dà sàmẹ́. Where is this woman saying? Ẹ̀mí tó ń bẹ nù ẹ̀. That spirit in you Tó máa ń mú ẹ lẹ̀ di that ogun. will keep you down for Bí o battle. bá ti sàmì If báyìí, you say amen now, iná ti jáde the lára. fire of the Lord push it out. Iná ti jáde The lára. fire of the Lord push it out. Iná ti jáde The fire lára. of the Lord push it out. Iná ti The jáde fire lára. of the Lord push it Iná out. ti jáde The lára. fire of the Lord push it Obìnrin out. yẹn dà kígbe Shout lóhùn in òkè. a loud voice. Ìgbà kejì lélẹ̀. This is the second Wàá time. dẹ̀ gbà ní ìgbà kẹta. You will pray it. Màá kúrò lórí I ẹnìyẹn. will leave it. Ìwọ ẹ̀mí tó ń bẹ nù mẹ́. Spirit in Tó máa me ń mú mi lẹ̀ di ológun. that do keep me Ìwọ for battles. ẹ̀mí tó ń bẹ nù mẹ́. This spirit in me Tó máa ń mú mi lẹ̀ di ogun. that do keep me down Wàá for ní battles. gbóhùn Olúwa. Say, hear the word of the Lord. Jáde. Ó yá àdúrà. Jáde. Masaili kaili poratai kapaya. Ìwọ ẹ̀mí tó ń bẹnu mẹ́. Tó ń mú mi lẹ̀ di ogun. Jáde. 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 Ẹgbàgán. Maili kaitapo. Ìwọ ẹ̀mí tó ń bẹnu. Tó ń mú mi lẹ̀ di ogun. Jáde. 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 Iná ti jáde. Iná ti jáde. Iná ti jáde. Jésù Kristi Olúwa wa. Jesus' name we pray. Ẹ gbóhùn Olúwa. Hear the voice of the Lord. Mailiki pumajina saida kapa. Ẹ̀mí tó ń bẹ́nu ẹ̀. That spirit in you Tó ń mú ẹ lẹ̀ di ogun. that is keeping you down for battles. Bí o bá ti sàmì báyìí. If you say amen now, Iná ti jáde lára. fire of the Lord push it out. Iná ti jáde The lára. fire of the Lord push it out. Olúwa ní kẹ́ ẹ tún gbà ní The ìgbà Lord kẹta. said you should pray it again. Ẹlòmíì bí ó ti ń tinú ogun kan bọ́ kó òun ogun kan ló ń bọ́ sínú ìmẹ̀. As they are dropping and coming out of our battle, they are getting into another one. Bí ó ti ń jáde kó òun ogun kan ló ń wọnú ogun mi. Getting out from one, getting into another one. Màsáì Dàlíà ẹ rí pa sóríire lónìí bàbá interpreter wa wà ń bí báyìí mo ti rí àwọn ilé ìbò táwọn náà ń sàmì wọ́n dá wa lọ́lá gan lórúkọ Jésù ẹ ó ra àánú gbà sá now ẹ múra gan Prepare very well. níbikíbi tí ẹ bá wà Wherever you are. ìwọ ẹ gbà báyìí thank you Father ìwọ ẹ̀mí tó máa ń jọ̀wọ́ mi lé ogun lọ́wọ́. You spirit that do hand me over to battles. ìwọ ẹ̀mí tó máa ń fi mí lé ogun You lọ́wọ́. spirit that do hand me over to battles. Màsáìlì àkàpọ̀ ẹlòmíì bí wọlé bá ti gbàdúrà fún tógun yẹn bá ti sẹ́ ẹ̀mí yẹn á tún dìde á tún fi ilé ogun mi lọ́wọ́ pé tọ̀ ó ti bọ́nú eléyìí tún lọ́ máa bógun eléyìí jà tún lọ́ máa bógun eléyìí jà so wọ́n fẹ́ kó fi gbogbo ọjọ́ orí ayé ẹ̀ ja ogun tán. Màsáìlì kàpọ̀ bàlíà àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ti ń kúrò ní Íjíbítì bẹ́ẹ̀ ni wọ́n tún wọnú aginjù lọ wọ́n ti inú ogun kan bọ́ sékìní o wọ́n ti inú ogun kan bọ́ sí mi ìwọ ni kò kígbe ta ló làdúrà yìí sọ lè fò sókè níbi tó wà Màsáìlì àṣẹ wọn jẹ́ kó gbàdúrà yẹn ìwọ ẹ̀mí tó ń fi mí lé ogun lọ́wọ́. Spirit and handle me over to battle. Ẹgbọ́n wọn Olúwa fò jáde lára mẹ́ ó yá àdúrà orúkọ Jésù Màsáìlì káìlì ìwọ ẹ̀mí tó ń fi mí lé ogun lọ́wọ́ àyà sọ pé iná pín wa níyà iná pín wa níyà 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 iná 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 Olúwa gbọ́ àdúà Jésù Olúwa wa. Amen. Ẹ gbóhùn Olúwa lẹ́nu mi. Hear the voice of the Lord. Ẹ̀mí tó máa ń fi ẹ́ hàn fún ogun ilé That yín. spirit that do showcase you to battles. Ẹ̀mí tó máa ń fi ẹ́ hàn fún ogun àdúgbò ẹ̀. That spirit that do showcase you to the battles of your environment. Lórúkọ Jésù. In the name of Jesus. Ẹ̀mí yẹn fò jáde lára. Jumps out.
ẹ̀mí yẹn fò jáde lára Jumps out of your body now. ẹ̀mí yẹn fò jáde lára Jumps out of your body pariwo iná ní ìgbà méje ó yá 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 o Shout fire 7 times. iná o Fire. 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 sọ pé pín wa níyà To separate us. masaili kapobasa Maye kalibrande. rẹkẹli agabaili Emele soto èmi ò mẹyin tẹ́ ń ṣíà I fídíò don't yìí know the people sharing ohun this. tó bá fi lé mú kó ṣíà fídíò yìí Whatever that makes you to share ohun tí this. mo sọ sí ayé ẹ ni What pé I say into your life is that ogun tí ayé ní kó fún ọfọjọ́ orí ẹ jà that battle that they say you bí o should ti fight gbọ́rọ̀ with tó all your ṣíà life. fídíò As you yẹn obey and share this. ogun yẹn iná ṣí lára The ẹ fire of the Lord push it away. iná ṣí ogun yẹn The lára fire of the Lord push it in away. the name of Jesus Amen. tún iná yẹn pè ní ìgbà méje So one fire two ready 7 go times. yá 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 iná Fire 7 times. iná Fire. iná Fire. iná Fire. iná Fire. iná Fire. iná Fire. sọ pé pín wá níyà Separate us. maili kairi to paili kataba mayeli kaba ta ló ládùúgbò ẹ kígbe Shout lóhùn in òkè a loud voice. èpè obìnrin lórí mi Curses of the woman upon me. iná ṣì dànù Fire pull it away. èpè ọkùnrin lórí mi Curses of men upon iná me. ṣì dànù Fire pull it níbi away. tó bá ìkanra wa fi máa gbàdúrà We yẹn pray that prayer. mo sọ fún yín dáadáa sá Told you. ayé ẹni ó bá wà lábẹ́ èpè Anyone's life that is under curse. èpè olóhùn méjì tó ń ṣe fún ìyànjú pé ó máa ń dá ìbùkún àti rí ayé èèyàn dúró Curses only terminate blessings and tí ó bá withhold ń it. operate ní abẹ́ èpè And under the curse. gbà mí gbọ́ olùfẹ́ Beloved me, beloved. ọ̀run ìbùkún ènìyàn á ti pa gbọ̀ngbọ̀n The heaven of a man blessings will be totally shut down. ọ̀pọ̀lọpọ̀ nínú yín lobìnrin ti gbé yín rẹ́ Many of you women has caused you. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lobìnrin ti gbé gẹ̀gùn Many men, women has caused wípé them. ó ṣe báyìí fún mi And you've done this to me. báyìí ni kò rí fún ẹ This be unto you. ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọkùnrin ti gbé gẹ̀gùn Many women, men has caused them. wípé ó ṣe báyìí fún mi And you've done this to me. torí pé ó ṣe báyìí fún mi Because you've done this. báyìí náà ni kò rí fún ẹ Let this happen to you. ọkùnrin mélòó lọmọ tó ti pàdé láyé How many men do you know you've encountered in your life? ó gbé ẹrẹ lójú ẹ àbò gbé ẹrẹ lẹ́yìn How's in your presence or in your obìnrin absence? mélòó ló ti mọ̀ tó ti pàdé How láyé many women have you ó encountered? gbé ẹrẹ níwájú àbò gbé ẹrẹ That cause lẹ́yìn you in your presence or ìwọ ni wọ́n ní absence? kó gbàdúrà yẹn gan Pray that prayer. wàá kígbe You will pray. èpè obìnrin lórí mi Curses of the women upon me. èpè ọkùnrin lórí mi Curses of the men upon me. iná ṣí dànù Holy Ghost fire, pull it ó up. yá àdúrà In the name. orúkọ Jésù masaili Ma kaida shida. poidiata Ma shida. èpè ọkùnrin lórí mi Shida. èpè obìnrin Shida. lórí mi Shida. iná ṣídà Iná ṣí. iná ṣídà Iná ṣí. iná ṣídà Iná ṣí. iná ṣídà iná Iná ṣí. ṣídà Shida. iná ṣídà malika Shida. ilika topa laida Iná shida. reteke liada Oh, yeah, yeah, mayaleke yaida Oh, yeah, yeah, oh ya yeah, ya yeah. ya 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 Iná oh Olúwa. ya 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 Iná Olúwa. oh ya 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 Iná Olúwa. oh ya 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 Iná Olúwa. oh ya 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 Iná Olúwa. oh ya 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 Iná Olúwa. oh ya 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 Shida. oh ya 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 Shida. iná 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 Pull it. iná masaili Maye kapoida kalika litaili tupari barasaida zibra iná ṣídànù Holy Ghost fire. iná ṣídànù Pull it. iná ṣídànù èpè ọkùnrin lórí mi èpè obìnrin lórí mi olúwa gbọ́ Wa àdúrà shidanu. jésù kristi olúwa wa Amen. masaili kaidiboro saida ohun tí mo ń sọ ò tí ì yí ẹnìkan People don't understand what I'm saying yet. ohun tí mo ń sọ ò tí ì yí ẹnìkan Some people don't understand what I'm saying sọ yet. pé èpè obìnrin lórí Say mi curses of women upon me. iná olúwa ṣídà Holy Ghost fire, pull it away. ó sí onímájẹ̀mọ́ Thank you, Lord Jesus. olúwa lóbìnrin kan ń wò mí The Lord said there is a woman watching now. bẹ́ẹ̀ ni masaili kairebo ṣe ìdálàbà ìwọ àtọkùnrin kan sọ fúnra yín pé ẹ máa fẹ́ra yín And the man, you told yourself that you will get married to each other. ẹ dẹ̀ bára yín dá májẹ̀mọ́ And you covenanted with each other. pé bí ayé bá ń yé ayé As the earth exists, ẹ̀yin náà lẹ́ ó fẹ́ra yín that you will marry each other. olúwa sọ fún mi pé The Lord told me that, ṣùgbọ́n ìwọ ló dalẹ̀ májẹ̀mọ́ yẹn you betrayed the covenant. tí ó bá wà ń bí fi ara ẹ hàn We are here now signifying. wọ́n ní kí n ré èpè dànù lórí ẹ̀ I'm told to pull away the curses torí upon olúwa you. sọ fún mi pé Because the Lord told me, lábẹ́ ọ̀run èpè láyé ẹ ti ń your sáré life is under the heaven of curses. màílì káírìbó ṣáì So tí mo bá ti pe àdúrà now yìí call this prayer. ẹni tó ní àdúrà The yìí person that owns it. ẹni tí àsọtẹ́lẹ̀ yẹn ń bá wí The person that the prophecy is for. kó fi ara yẹn Let them signify. tó bá di fara yẹn ọmọ kúrò lórí ẹ nìyẹn Because you signify. ibi tí mo ń lọ pọ̀ ju kí n dúró lórí ayé What ẹnìkan lọ I'm níbi going tonight to this evening is very long. ẹ pe Jésù Call the name of Jesus pẹ̀lú agbára with power. màsáìlì kàpá Kelly, can you
Olúwa ṣí èpè obìnrin dànù lórí mi. Pull away the curses of women from Olúwa my ṣí èpè ọkùnrin dànù lórí mi. Pull away the curses of men Èpè away tí from me. obìnrin gbé mi ṣá. The curses that men rain Èpè upon tí me. ọkùnrin gbé mi ṣá. Curses that women rain upon me. Olúwa ṣí dànù. Oh, pull it away. Ó yá àdúrà. In the name of Jesus. Orúkọ In the Jésù. name of Jesus. Orúkọ In the Jésù. name of Jesus. Orúkọ Jésù. Olúwa ṣí dànù. Èpè tí ọkùnrin gbé mi Olúwa ṣá. ṣí dànù. Èpè tí obìnrin gbé mi ṣá. Olúwa ṣí dànù. Olúwa ṣí o. Ṣí o. Olúwa ṣí o. Ṣí o. Olúwa ṣí Ṣí o. 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 o. Olúwa ṣí o. Jésù. 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 Olúwa ṣí o. Ó yá. Olúwa ṣí Ẹ̀mí o. mọ́. Olúwa ṣí o. Pull those Olúwa curses ṣí o. away. Maili kauri Pull those saili curses away. kaida Pull paira those curses away. mezaili Pull kei those curses away. makaudu bara Pull those curses away. lezei kayanda Pull those le curses guji away. nagala Pull those curses saili away. kubana Olúwa ṣí dànù. le dube ratita Olúwa ṣí dànù. na saidaba Olúwa ṣí dànù. Olúwa gbọ́ àdúrà Jésù Olúwa wa. Ní Jésù. Mélòó ni Florence Ọmọrùwà Oyèbùkọ́lá Ògúndáre tatúni ẹwà tómi ayọ̀ bá mi mo tún ráyọ̀ Babátúndé ẹ̀yin yẹn nìyẹn ó dáa bí Olúwa bá pè mí tó rán mi The níṣẹ́ Lord called me and sent me. iṣẹ́ tí Olúwa rán mi mò ń jẹ́ fún yín o Delivering what the Lord has sent me. ibi tó o bá wà wàá fò sókè ní ìgbà méje Wherever you are, you will jump up 7 ohun tí times. wòlíì bá ní kó o ṣe jọ ṣe Whatever the prophet says, bí you sọ should pé be doing. nípasẹ̀ wòlíì He said by a prophet. ni a mú àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní Israel Íjíbítì was brought out. Bíbélì nípasẹ̀ He wòlíì said by a prophet. ni a sì pa wọ́n mọ́ And they were preserved. Màílì Káíbòrà sá Masatapa. ẹ̀yin ìyẹn ń bẹ̀ yẹn These people mi ò there, mẹ́ni ó jẹ́nu I yẹn don't know the person ṣùgbọ́n tó among láyé you, àti ọ̀run mọ̀ but the yìí Lord knows you. wàá fò sókè sàmì You will jump up. méje làmì ẹ̀ 7 is your ohun tí amen. mo sọ ni wípé What I say is that. ronki jókòó tádé wọ náà wà mẹ́ ohun tí mo sọ ni What pé I say is that. Màsáílíà Kàpọ́à èpè ọkùnrin òkùnkùn tó ń bá ayé ẹ jagun Forces of a evil man that is fighting with you. Màsáílì Káídà májẹ̀mú tó wọ̀ tó dà tó fi ayé ẹ sínú The ogun covenant that you entered into, that you betrayed, that put you into lórúkọ great problem. In Jésù the name of Jesus. iná ṣí májẹ̀mú The yẹn fire dà of the Lord push it away. iná ṣí májẹ̀mú The yẹn fire dà of the Lord push it iná away. ṣí májẹ̀mú The yẹn fire dà of the Lord push it iná away. ṣí májẹ̀mú The yẹn fire dà of the Lord push it iná away. ṣí májẹ̀mú The yẹn fire dà of the Lord push it iná away. ṣí májẹ̀mú The yẹn dà fire of the Lord push it iná away. ṣí májẹ̀mú The yẹn dà fire of the Lord push it iná away. ṣí The májẹ̀mú fire yẹn dà of the Lord push it iná ṣí away. májẹ̀mú yẹn The dà fire of the Lord push iná it ṣí away. májẹ̀mú yẹn The dà fire of the Lord iná push ṣí it away. The fire iná ṣí push it. iná ṣí Fire. 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 iná Fire. ṣí Fire. Fire. iná ṣí. Holy Ghost fire, push it away. My likaida pairi posaili kaida. Èpè tí ọjọ́ orí ẹ gbà. The curses that your head receives Tí ọjọ́ orí ẹ fi ń fìnira so gbogbo. that makes you to be doing things with hardship. Lórúkọ Jésù. In the name of Jesus. Iná Olúwa ṣí The dà. fire of the Lord pull it away. Yes, 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 yes. Iná Olúwa ṣí dà. Fire of the Lord push it away. Yes, 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 yes. Iná Olúwa ṣí dà. Fire push it away. Àpáìlìà. Ta ló làdúrà yìí? Who was this prayer? O ṣí onímájẹ̀mọ́. Thank you, Lord. Ẹ kígbe. Shout. Ẹ̀yin agbára tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ fi ẹ̀tọ́ mi pọ́n mi lójú. You powers that are intentionally depriving me of my right. Kí lórúkọ ọkùnrin tí obìnrin burúkú pa Nábótì? Ọlọ́gbà àjàrà. Nábótì ọlọ́gbà àjàrà. Jésébẹ́lì kan ló pa á. Màsáìlìà nígbà tí ènìyàn bá ní ọgbà ẹ̀jẹ̀ gé ara A ẹ̀. man owns his own garden. Obìnrin àjẹ́ kan dẹ̀ dìde. A woman witchcraft just arose. Àsáìlìà torí ọba fẹ́ jogún ọgbà àjàrà Just ọlọ́gbà àjàrà. because the king wants to take over. Ọba ò mọ bó ṣe máa gba ọgbà àjàrà yẹn lọ́wọ́ The king Nábótì. never knew how he's going to take the vineyard from Naboth. Lasailia kapo maraidia nakada Masailia Jezebel àjẹ́dẹ̀ ni ìyàwó ọba ni. Jezebel was a pure witch, the wife of the king. So nígbà tó wá rí i pé ọba wà múdi ọba ò lè ṣe kankan ó wá lọ bá ọba pé kábíyèsí kí ló ṣe yín kábíyèsí wá níyà ọgbà àjàrà Nábótì ni mo fẹ́ gbà ṣùgbọ́n kò yé bí màá ṣe The gbà. king said, I want to take the vineyard of Naboth, but I don't know how we go about it. Obìnrin àjẹ́ ni ó dẹ̀ ní kábíyèsí ẹ jẹ́ mu ẹ fọkànbalẹ̀ èmi yóò gba ọgbà àjàrà tí Nábótì fàárọ̀ àtọ̀sán ayé rẹ̀ ṣiṣẹ́ fún èmi yóò gbà kó lọ́wọ́ rẹ̀ màá sì gbé fún yín. That woman said, I king, rest, I will take it for you.
Masaili kapoba liada, marita likabaya, maziada. Jezebel de panaboti loto. Jezebel killed Naboth truly. Adegba ogba jara naboti. And they took the vineyard of Adegba Naboth. fun And they kábíyèsí. took it and gave it to the king. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ń wò mí. And you're watching me. Ẹ̀tọ́ ẹ̀yẹ kó ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Your entitlement ought to have gotten to you Tipẹ́tipẹ́. for a very long time. Agbára kan ló kàn mọ̀ọ́mọ̀ dádúró. But a power just deprived you of it. Agbára kan ló kàn mọ̀ọ́mọ̀ jàgbà. But a power snatched it away from Bí you. o bá ti rí àmì sẹ́mi tó wà. Say me. Ohùn Olúwa jáde sí ẹ. Voice of the Lord come out to you. Agbára tó mọ̀ọ́mọ̀ fi ẹ̀tọ́ ẹ̀ pọ́n ẹ lójú. Powers that are intentionally depriving you of your entitlement. Lórúkọ Jésù. In the name of Jesus. Agbára yẹn gbiná sọ. Power catches fire. Agbára yẹn gbiná sọ. It catches fire. Ẹ kígbe Shout. lóhùn òkè. The loud voice. Ẹ̀yin agbára tẹ́ mọ̀ọ́mọ̀ fi ẹ̀tọ́ mi pọ́n mi lójú. Powers that are intentionally depriving me of my Ẹ entitlement. gbóhùn Olúwa. Hear the word of the Lord. Ẹ wọlẹ̀. Disappear. Ẹ wọlẹ̀. Disappear. Ó yá In àdúrà. the name Orúkọ Jésù. of Jesus. Máìlì káìpàrà táìlì. Ẹ̀yin agbára. You powers Ẹ mọ̀ọ́mọ̀ fi ẹ̀tọ́ mi pọ́n mi lójú. that are intentionally depriving me Ẹ of my entitlement. wọlẹ̀. Ẹ wọlẹ̀. Disappear. Ẹ wọlẹ̀. Disappear. Ẹ wọlẹ̀. Disappear. Ẹ wọlẹ̀. Disappear. Ẹ wọlẹ̀. Now. 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 Ẹ wọlẹ̀. Ẹ wọlẹ̀. Ẹ wọlẹ̀. Ẹ Ẹ wọlẹ̀. Disappear. Ẹ wọlẹ̀. Disappear. Ẹ wọlẹ̀. Disappear. Ẹ wọlẹ̀. Disappear. Zaili Disappear. kapama saida. Mejulia Maili balia. kubaili gasai. Ekeluzata. Rekaili ketaba. Berusa Mayaili bebalia. kenomanasa. Ẹ wọlẹ̀. Ẹ̀yin agbára. powers. Tẹ́ mọ̀ọ́mọ̀ fi ẹ̀tọ́ mi pọ́n mi lójú. Intentionally depriving me of my Ẹ entitlement. gbóhùn Olúwa. Hear the word of the Ẹ Lord. wọlẹ̀. Disappear. Ẹ wọlẹ̀. In the name Ẹ of Jesus. wọlẹ̀. Disappear. Ẹ wọlẹ̀. Disappear. Olúwa gbọ́ àdúrà Jésù Olúwa wa. In Jesus' name we pray. Ẹ kígbe. Pray. Àìlítà tálábínú obìnrin Who is the person that was given birth to by a woman tí kì í fòrú sùn lórí ayé mi that does not sleep in the night over my life nítorí àti dá ògo mi dúró. just to stop my glory? Olúwa làyà ẹ̀ mọ́lẹ̀. Lord, let him fall today. Masaidia Marate ìwọ ló ń sùn àwọn kì í sùn. You are sleeping, they are not sleeping. Àwọn kì í fòrú sùn. They does not sleep. Mataili Kaidia gbogbo ẹni tí kì í fòrú sùn lórí The ọ̀rọ̀ one ẹ̀. that does not sleep over your case. Tí wọ́n ń ṣiṣẹ́ ibi kiri tí wọ́n ń fò kiri lórí ọ̀rọ̀ ẹ̀ They are lóru. flying all around because of you. Bí o bá ti sàmì ibi tó wà You say me right there. lóru òní gangan. This night, Iná Olúwa làyà wọn the mọ́lẹ̀. fire of the Lord, come, bring them down. Iná Olúwa làyà wọn The mọ́lẹ̀. fire of the Lord, bring them down. Sọ pé iná Olúwa The o fire of the Lord, làyà wọn mọ́lẹ̀. bring them down. Túsọ sọ pé iná Olúwa The fire, làyà wọn mọ́lẹ̀. bring them down. Túsọ lẹ́ẹ̀kan sọ pé iná Olúwa The fire, làyà wọn mọ́lẹ̀. bring them down. Èmi àtọ̀gá mi àgbàdua kan lóru àná. Pray one prayer yesterday. Sẹ́rí nígbà tí ọwọ́ àdúrà yẹn le And the end of that prayer, when the prayer was very hot, mo kàn gbogbo náà dọ́ yẹn pé ẹni tó ń fòrú ṣiṣẹ́ tó ń fòrú fò kiri lórí I ayé had that prayer that anybody flying all around at the midnight because of my pé life, kí Olúwa ó làyà ẹ̀ mọ́lẹ̀. and the Lord should bring them down. A bẹ̀rẹ̀ àdúrà yẹn ní nǹkan bíi 12. We started that prayer around 12. Ṣé kò tó nǹkan bíi 4 ká tó parí àdúrà yẹn? Nǹkan bíi 4 o'clock la tó parí àdúrà yẹn. Sẹ́rí fẹ̀rẹ̀ tí mo máa fi ara lélẹ̀ ní nǹkan bíi 4 báyìí. Ìran agbára ni mo rí. Mo rí odi ajá ńlá kì í ṣajá kékeré o. Saw a dog, Ajá ńlá tó tóbi. big dog. Níbi tí ajá wa mo wá rí pọ́ngbọ́ngbọ́ mọ́ mi gan. Saw the dog barking at me. Èmi àtọ́gá ìlàjọ wà ń bẹ̀ lójú ìran We yẹn. were both there in the Ẹ̀mí kan wá ní revelation. kí n lọ gbé igi. And the spirit said I should go and take a stick. Ipe kí n pa ajá yẹn o. I should kill it. Ipe tí n bá ti rí ajá yẹn pa. If I don't kill it, Wàhálà bẹ̀rẹ̀ nìyẹn o. that is problem. Mo bá gbé igi. I took the stick, Kí n la igi mọ́ ajá yìí. strike the dog, Ajá yìí dẹ̀ paradà ó di ejò lójú ìran yẹn. disappear and turn to snake. Ó wá bẹ̀ sí ní yí àwọ̀ padà. Started Yóò changing. dájá yóò dejò. Change to Yóò dájá snake, yóò dejò. dog. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan But once, agbára Ọlọ́run bà lé mi lójú ìran power yẹn. of the Lord came upon me. Ẹ̀kan tí mo la igi mọ́ báyìí. Beat the stick on him. Ó tó yí ara padà. Changed again. Ẹ̀mí ẹ̀ yí. He was Bí very mo ti ń strong. la igi mọ́ Putting, ló ń beating súnmọ́ him, mi. coming Bí mo nearer. ti ń la igi mọ́ Beating him, ló ń súnmọ́ mi. coming nearer. Bí mo ti ń la igi mọ́ Beating him, ló ń súnmọ́ mi. coming nearer. Lẹ́ẹ̀kan ṣoṣo náà Just
once. mo kàn rí pé ọ̀gá yìí kàn gbé igi láti ẹ̀yìn lójú ìran His ẹ̀. brother took stick from the back Ó dẹ̀ fọ́ igi mọ́ lẹ́yìn. and snatched it on his neck. Ajá yẹn dẹ̀ dákẹ́. And the dog died. Bí ajá yẹn ti dákẹ́, And as the dogs bẹ́ẹ̀ ni died, alámù fóònù mi dẹ̀ dún fún àdúrà àárọ̀. and my phone alarm rang for morning prayer. Máìlì káyédè pọ̀ ṣáìdà. Bí o bá rí àmì tó lè ṣe, If you say amen, ẹranko ènìyàn tó ń torí ẹ̀ fò lóru evil gànjọ́. animal flying because of you. Ẹranko ènìyàn tí ò lójú oorun lórí ọ̀rọ̀ ẹ̀. Evil animal that does not sleep over your Bí life. o bá ti sàmì tó lè báyìí, If you say amen now, òru òní ni kú pa. this night they die. Ṣáìdà, òru òní gangan ni kú pa. This night they die. Mo ní òru òní ni kú pa. This night they die. Kígbe ẹranko ènìyàn tí ò lójú oorun torí ọ̀rọ̀ mẹ́. Wicked human being that does not sleep over my case. Olúwa là yá ẹ̀ Lord, mọ́lẹ̀. let them fall. Ó yá In dùn. the Orúkọ name of Jésù. Olúwa jẹ́ jábọ́. Máìlì káyìrà pọ́ìdà sáyìdà. Ẹranko ènìyàn. Táìlì káyìdà páìdà. Tí ò lójú oorun lórí ọ̀rọ̀ mẹ́. Olúwa là yá ẹ̀ mọ́lẹ̀. Olúwa là yá ẹ̀ mọ́lẹ̀. Olúwa là yá ẹ̀ mọ́lẹ̀. 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 La ya emala, la ya emala, la ya emala. Masaili kaida po, retaili kai gaba. Yes. Yes. Olúwa jọ̀ọ́ lulẹ̀. La ya emala, la ya emala. Olúwa gbọ́ àdúrà. Jésù Olúwa wa. Ẹyẹ tó bá tún torí ẹ fò. Any evil bird that fly because of you. Ẹranko kẹranko tí ò bá tún lójú oorun lórí ọ̀rọ̀ ẹ̀ mọ́. Any evil animal that does not sleep over your case. Láti òru òní lọ. From tonight. Kí wọ́n pàdé ọwọ́ iná. Let them encounter the hand of fire. Kí wọ́n pàdé ọwọ́ Let them iná. encounter the hand of fire. Kí wọ́n pàdé ọwọ́ Let iná. them encounter the hand of fire. Kí wọ́n pàdé ọwọ́ Let iná. them encounter the hand of fire. Kí wọ́n pàdé ọwọ́ Let them iná. encounter the hand of Kí fire. wọ́n pàdé ọwọ́ Let iná. them encounter the hand of Kí fire. wọ́n pàdé ọwọ́ Let iná. them encounter the hand Kí of wọ́n fire. pàdé Let ọwọ́ them iná. encounter the hand of Kí fire. wọ́n pàdé ọwọ́ iná. Let them encounter the hand of In fire. the name of Jesus. Amen. Maili kaida bossa. Malisotali kaye. Rateili gaida balia. Mahosadia. Ẹ gbóhùn Olúwa. Hear the voice of the Lord. Sẹ́rí àdúrà tẹ fẹ́ gbà yìí májẹ̀mú ni. This prayer is a covenant. So dẹ̀rí májẹ̀mú yìí máa fẹ́ kó mọ̀ sí lò. Don't misuse it. Àdúrà yìí àdúrà wòlíì ni. It's a prophetic prayer. Kì í ṣe àdúrà gbogbogbò. It's not a general prayer. Àdúrà ó wà lára àwọn àdúrà tí mo gbà tílẹ̀ fi mọ́ lánàá. One of the prayers I prayed till the day break. Àṣẹ tó la ọ̀nà sí abẹ́ obìnrin. They have the authority that paved way under the woman. Tí ayé ò lè rí díẹ̀. The man could not see it. La ọ̀nà tí ayé ò lè rí díẹ̀ fún mi. Open a way that man cannot know the Ibikíbi tó bá wà dúró báyìí. Stand uprightly. Tó bá wà dúró báyìí. Stand. Ṣé báyìí. Ńgbà tó ṣe báyìí kí ló ṣẹlẹ̀? Demonstrate what the prophet of the Lord is doing. Ṣé báyìí ńgbà tó ṣe báyìí kí ló ṣẹlẹ̀? Ṣé o ti ṣe báyìí? Ńgbà tó ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀? Wà á kígbe sọ pé àṣẹ tó la ọ̀nà sí abẹ́ ìyá mi. The authority that opened the way under my mother. Tí mo fi jáde láì farapa. That makes me to come out without wound. La ọ̀nà fún ayé mi lónìí. Make way for me today. Ṣé báyìí. Go like this. Dìde mi tó bá wà. Get up wherever you Àdúrà are. májẹ̀mú lélẹ́yìn. It's a covenant prayer. Sọ pé àṣẹ tó la ọ̀nà sábẹ́ ìyá The mi. power that opened the way under my mother. Tí mo fi jáde láì farapa. Makes me to come out without wounded. La ọ̀nà fún ayé mi. Open way for me. Ó yá àdúrà. Orúkọ Jésù. Máìlì káìdà pọ́ìrìàtà. Yes. Máa sọ̀wọ́ ẹ báyìí. Máìlì káìdà. Àṣẹ tó la ọ̀nà sí abẹ́ ìyá mi. Tí mo fi jáde Authority. láì farapa. And make way for me. La ọ̀nà fún mi. Under my mother. La ọ̀nà fún mi. Make way for me. La ọ̀nà fún mi. Make way for me. La ọ̀nà fún mi. Make way for me. La ọ̀nà fún mi. Unclosable. La ọ̀nà fún mi. Make way. La ọ̀nà fún mi. Make way. La ọ̀nà fún mi. Make way for La me. ọ̀nà fún mi. Make way for me. La ọ̀nà fún mi. Pave way. La ọ̀nà fún mi. Pave way. La ọ̀nà fún mi. Pave way. La ọ̀nà fún mi. Clear. Olúwa Every gbọ́ injustice on àdúrà. my Jésù Olúwa wa. Amen. Sọ̀rọ̀ àwọn àdúrà tó fi ń ṣeré àdúrà májẹ̀mú. This prayer you are joking with, they are authoritative Kì í prayers. ṣe àdúrà tó o lè fi ṣeré. Not just ordinary prayers. Àwọn
àwọn májẹ̀mú kan wà téèyàn bá fi gbàdúrà dín náà kó rí ọwọ́ àdúrà. There are some covenants. If you pray with them, you will see the hand of prayer. Bí o bá rí àmì ṣe, If you say amen, àṣẹ tó la ọ̀nà sí abẹ́ ìyá ẹ̀, the authority that pave way under your mother, tó o fi jáde láì farapa, that makes you to come out unwounded. tó bá níbikíbi tí ọ̀nà ti dí mọ́ Is there any way the door has been closed against you? lẹ́yìn òní yìí, After today, ọ̀nà ńlá fún ẹ the mẹ́, door is open for you. ọ̀nà ńlá fún ẹ mẹ́, It is open for you. ọ̀nà ńlá fún ẹ It mẹ́, is open for you. ọ̀nà ńlá fún ẹ It is mẹ́, open for you. ọ̀nà ńlá It fún ẹ is mẹ́, open for you. ọ̀nà ńlá fún ẹ It is mẹ́, open for you. ọ̀nà ńlá It fún ẹ is mẹ́, open for you. ọ̀nà ńlá It fún is ẹ mẹ́, open for you. ọ̀nà ńlá fún ẹ It mẹ́, is open for you. ọ̀nà ńlá fún ẹ It mẹ́, is open for you. ọ̀nà ńlá fún ẹ It is mẹ́, open for you. ọ̀nà ńlá fún ẹ It is mẹ́, open. ọ̀nà ńlá. Amen. In the name of Jesus. Amen. Sọ pé ẹ̀yin àbá òkùnkùn Say, you evil nail tí wọ́n fi kan ayé mi that mọ́lẹ̀, is being used to nail my life down. iná Olúwa jà. The Holy Ghost fire, break it. Masaili kaida boratia. Kí lorúkọ ọkùnrin tí wọ́n ló kan wòlíì Jeremiah má báyìí? Ire yí mi káàkiri tí a yí orúkọ ẹ̀ padà sí ibi yìí káàkiri. Wọ́n sọ Pásúrì. God bless you, sir. Pásúrì. Pashuri, Bẹ́ẹ̀ ni, sir. pasture. Bíbélì sọ wípé The Bible says, ó kan wòlíì má bà. he nailed the prophet. Ó kan odidi wòlíì Ọlọ́run má bà. He nailed the prophet inside the prison. Nígbà tí wòlíì Ọlọ́run máa And jáde, when the prophet will come out, àsọtẹ́lẹ̀ jáde látẹnu wòlíì. the prophecy come out from the prophet. Ìtumọ̀ pásúrì ní ire yìí The káàkiri. meaning of pasture is that goodness surrounded Wòlíì me. Jeremiah bá bínú. The prophet was so annoyed Ó and nítorí pissed off. ọkàn mi máa bà. Because you nailed me Ó and ní imprisoned láti me. òní lọ. Is that from today? Ó ní ayé orúkọ rẹ padà kúrò He ní said ire your yìí name káàkiri. is changed from pasture goodness all Ó around. ní ayé sí ibi yìí káàkiri. It's changed to Mego Misabi. Mego Misabiburi. Yes, Ìtumọ̀ Mego Misabiburi ni wípé The meaning is that ibi yìí káàkiri. evil surrounded. Gbígbé Shout. àbá ayé tí wọ́n fi kàn mí mọ́lẹ̀ sójú. Yeah, that they used to nail me down. Gbà mí gbọ́, ẹni tí wọ́n bá kàn, iṣẹ́ tí wọ́n bá kàn mọ́lẹ̀ ò lè dàgbà. Any work that is being nailed does not Ayé tí grow. wọ́n bá kàn mọ́lẹ̀ a máa ráhùn Any lójú kan. life nailed does not grow. Ohunkóhun tí wọ́n bá kàn mọ́lẹ̀ It láyé ẹ fẹ́ just jábá. anything that has been nailed in your life, it wants to be loose. Afárayá ń bi tó bá wà. Tear your spirit where you are. Àbá tí wọ́n fi kan ayé mi mọ́lẹ̀. You nail that they used to nail my life down. Iná Olúwa já dànù. Fire breaks it. Ó yá àdúrà. In the name. Orúkọ Jésù. You know? Maili kairi koili kaida basaida. Ẹ̀yin àbá òkùnkùn Evil nail tí wọ́n fi kan ayé mi that is mọ́lẹ̀. being used to nail down my Iná life. Olúwa. Only Ó yá fire. já dànù. Break them. Ó yá já dànù. Break them. Ó yá já dànù. Remove 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 them. Ó yá já Remove dànù. them. Ó yá já Remove dànù. them. Ó yá já dànù. Remove 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 them. Ó yá já dànù. Ó yá já. Maili kaidi pairi kaili bosaida pa. Rayele kaili kaina gaso. Mayuli kaidi manasaida. Yes, yes, yes. 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 Jésù Kristi Olúwa wa. In Jesus' name, our Lord. Ẹ share fídíò yìí. Share this video. Jẹ́ k'Olúwa ó lò ẹ́. Let the Lord use you. Jù sí group káàkiri. Throw it and share it to groups. Pé àwọn ọ̀rẹ́. Invite your friends. Ẹ gbọ́ ohùn Olúwa lẹ́nu mi. Hear the word of the Lord. Àbá tí wọ́n fi kan àṣeyọrí ẹ̀ mọ́lẹ̀. Evil nail that they used to nail your success. Tí o fi gbé orí sókè. And never let you lift up your head. Iná já àbá yẹn The dànù. fire of the Lord, remove it and breaks it. Iná já dànù. Fire 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 breaks it. Sọ pé iná o. Say fire Já dànù. breaks it. Àbá òkùnkùn Evil nail tí wọ́n fi kan ìṣẹ̀dá mi that they mọ́lẹ̀. used to nail my Sọ destiny pé down. iná o. Holy Ghost fire Já dànù. breaks it. Àbá òkùnkùn Evil nail tí wọ́n fi kan ẹ̀tọ́ mi that they mọ́lẹ̀. used to nail my Sọ pé entitlement. iná o. Fire Já dànù. breaks it. Àbá òkùnkùn Evil nail tí wọ́n fi kan ìrànlọ́wọ́ ayé mi they mọ́lẹ̀. used to nail my health. Maili kaida saida poa. Èmi sọ àsọtẹ́lẹ̀ I prophesy lórúkọ Olúwa. in the name of the Lord. Àbá òkùnkùn tí wọ́n fi kan iṣẹ́ ẹ̀ mọ́lẹ̀. Evil nail that they used to nail Tí your wọ́n fi life. kan ìgbéyàwó ẹ̀ They mọ́lẹ̀. used to nail your marriage. Tí wọ́n fi kan ẹ̀tọ́ ẹ̀ mọ́lẹ̀. They used to nail your health. Lórúkọ Jésù. In the name of Jesus. Iná Olúwa já dànù. Fire of the Lord, remove it.
Iná Olúwa jádà. Fire remove it. Iná Olúwa jádà. Fire breaks it. Iná Olúwa jádà. Fire of the Lord remove it. Iná Olúwa jádà. Fire of the Lord remove it. Ẹ pé Jésù Call the name of Jesus. lẹ́ẹ̀kan. Once. Olúwa já ogun. Lord, fight. Débi tí mi ò lérò pé iná ogun ti ń wá. To where I didn't know that. To the very source of my battle. Olúwa já ogun. Lord, fight. Débi tí mi ò fọkàn sí pé iná ogun ti ń jó mi. To unexpected source of my battle. Ọ̀tọ̀ níbi tó o fọkàn sí. There are many places you're thinking it is coming Ọ̀tọ̀ from. níbi tí iná ogun ti ń wá. There are places they are coming from. Wọ́n lè gbé àwọ̀ ìyá ẹ̀wọ̀ wá fogun jà ẹ́. They may took on the flesh of your mother to come and fight you. Kódà jẹ́ bàbá ẹ̀ ló wà ní ọ̀rọ̀ ayé It ẹ̀. is your father. Wọ́n lè gbé àwọ̀ ẹ̀gbọ́n ẹ̀ They wọ̀ can took that of your brother. kó jẹ́ pọ̀rẹ́ ẹ̀ ló wà ní ọ̀rọ̀ And it ayé. is your friend. So ìwà àwọn gbàdúrà dojú àdúrà kọ ọ̀rẹ́ ò ní mọ̀ pé kì í sọ̀rẹ́ ẹni kòkòrò tó ń jẹ̀fọ́ gan ìdí ẹ̀fọ́ ló wà. Màílì káídàbò ṣáídà páílìà ìwọ ni kò kígbe. Shout. Olúwa Lord. ibo ni iná ogun ti ń fi mọ́ mi Where are they fighting me? tí mi ò fọkàn sí. I don't even think of. Olúwa rán iná síbẹ̀. Send your fire there. Ó yá àdúrà In the name orúkọ Jésù. Waja. Ibo ni iná ogun ti ń fi mọ́ mi. Kayeka luka Máìlì yasa, káìlì bó kapalike ṣáídà yeke Olúwa lusa. rán iná síbẹ̀. Lord, send fire there. Olúwa rán iná síbẹ̀. Send fire there. Olúwa rán iná síbẹ̀. Send fire there. Olúwa rán iná Send síbẹ̀. fire there. Olúwa rán iná Send síbẹ̀. fire there. Olúwa rán iná Send síbẹ̀. fire there. Olúwa rán iná síbẹ̀. Send fire there. Olúwa rán iná síbẹ̀. Olúwa mi. Olúwa rán iná Send síbẹ̀. your fire Olúwa rán iná to an síbẹ̀. unexpected Olúwa rán iná source síbẹ̀. of my Olúwa battle. rán iná síbẹ̀. Send fire. Olúwa rán iná Send síbẹ̀. fire. Rán iná síbẹ̀. Send fire. Rán iná síbẹ̀. Send fire. Rán iná Send síbẹ̀. 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 fire. Rán iná síbẹ̀. Send fire. Rán iná Send síbẹ̀. 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 fire. Rán iná 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 síbẹ̀. Fire. Rán Fire. rán Fire. rán Fire. rán Fire. rán Oluwa. iná Oluwa. rán síbẹ̀. Oluwa. Iná Iná. rán síbẹ̀. Iná Bọ̀bẹ̀. iná Jésù. iná Iná. iná Bọ̀bẹ̀. rán síbẹ̀. Jésù. Iná Rán. rán síbẹ̀. Rán. Iná Síbẹ̀. rán síbẹ̀. Jésù. Jésù Kristi Olúwa wa. Àmì Jésù. Àsáìlìkà ta ló lélẹ́yìí? What is this? Agbára tó ní kí tiẹ̀ ó gbé sínú ayé. Agbára tó ní kí tiẹ̀ ó gbé sínú ayé. Tán bá ní tèèyàn gbé wọn lọ ìtumọ̀ ẹ̀ ní pé ẹnìyẹn waste ó ṣòfò. Every power that say you should waste in life. Agbára tó ní kí tiẹ̀ gbé sínú Every power ayé. that want to waste your effort and waste your sweat. Lórúkọ Jésù. In the name of Jesus. Bí o bá ti sàmì tó sí àdúrà Say yìí, amen and share this prayer. agbára yẹn fi ayé ẹ lẹ̀. Live your life. Agbára yẹn fi ayé ẹ lẹ̀. Those powers live your life. Agbára yẹn fi ayé ẹ Those lẹ̀. powers live your life. Òní ni ọjọ́ kẹta àdúrà wa. This is the third day of our prayer. Àìjẹ, No eating, àìmu, no drinking, àìwẹ̀, no bathing, àìfọnu. no broaching. Màsáìlì káìdàbà. Orí òkè kan láti kúrò láàárọ̀ yìí. We left one mountain this morning. Ìgbà tí nẹ́tíwọ́ọ̀kì orí òkè yẹn ò dáa fún ẹ̀yìn yẹn. We have to relocate from that mountain to another. Orí òkè bọ̀bọ̀ lọ́wọ́ rẹ̀ la tún wà báyìí. Now tí ó bá fi di ọ̀la, a ti lè kú òun bí báyìí. A tún lọ sí orí òkè míì nìyẹn. Mà ìdáyìlì káìdàbò ṣe káìlìà. Ohun tí mo mọ̀ ní pé kí àdúrà biribiri ọjọ́ méje yìí tó Before this parí. prayer is over, Ẹni tó ní kí tiẹ̀ ó gbé sínú ayé. anybody that say your own should finish in this Ẹni world, tó ní kó wáyé kó mọ̀ nípa. anybody that say you should come to this world without making Lórúkọ effort, Jésù in Kristi. the name of Jesus, Idà ikú máa bá ẹnìyẹn. the sword of death will strike that person. Idà ikú máa bá ẹnìyẹn. Àmì Jésù. Idà ikú máa bá ẹnìyẹn. Àmì Jésù. Idà ikú máa bá ẹnìyàn. Àmì Jésù. Idà ikú máa bá ẹnìyàn. Àmì Jésù. Mà sáìlì káìdàbò ṣàìdíà nà káìdàbà. Ṣàìdálìkà kígbe. Shout. Sọ pé ìwọ ẹ̀mí tí wọn kì í ràn lọ́wọ́. Say you spirit they don't help. Jáde lára mi. Come out of my body. Mo sọ fún yín lánàá. Mo ní kò dáa kí ènìyàn wà say it is for not good. a whole month. A man to Kó be má found. sẹ́nibọ́dì tá fi ràn lọ́wọ́ wá ayé èèyàn rí. Ohun tó burú jáì ní tí ò dá. It is very bad. Ìgbé ayé tọ́lọ́ fẹ́ ká máa gbé ìgbé ayé ìrọ̀rùn kò ní ká máa gbé ìgbé ayé ìnira. God doesn't want you to live a life of hardship. Masailia kapo bali dabara teliada mailia gabale maza. Interpreter mi wà mi ò rò pé ó ní ọjọ́ kan láti tó bí oṣù mẹ́ta báyìí. Mi ò rò pé ó ní ọjọ́ kan tí wọn kì í ràn mí lọ́wọ́. No day that man does not help me. Ìdí ni pé ẹ̀mí tí wọn kì í ràn lọ́wọ́ ti jáde. The spirit that they don't help is gone. Tí ẹ̀mí tí wọn kì í ràn lọ́wọ́ bá ti jáde nínú ayé If ẹ̀, the spirit they don't help is gone out of your life, ogun ayé ẹ̀ parí nìyẹn o. let us come to your problem.
ó kàn lè mọ́ tí ara ṣùgbọ́n àwọn ìṣòro kankan tó rò pé ó le wàá kàn rí pé àwọn ìṣòro yẹn òun tan díẹ̀díẹ̀ ìdí ni pé ẹ̀mí tí wọn kì í ràn lọ́wọ́ jáde nínú ayé ẹ̀ ìrànlọ́wọ́ ti ń wá ẹ rí both left and right up and down front and back kígbe lóhùn òkè tẹ bá ń sí àti ìmọ̀ dárúkọ yín lé ní mọ́ bínú mo ti fi sẹ́yìn lé ẹ̀mí mọ́ lọ́wọ́ ẹ̀mí mọ́ ló ń tukọ̀ yín ní ẹ̀mí ma ilika over you to the Holy Spirit. He's doing all things. Kígbe lóhùn òkè ìwọ dídí òmìrán tí wọn kì í ràn lọ́wọ́ that they don't help. tí wọn kì í rántí ṣe lóore They don't remember to help. ìwọ dídí òmìrán Giant. tí wọn kì í fún rere lọ A man does not ask of jáde lára They mẹ́ don't give good things. ó yá àdúrà orúkọ Jésù ìwọ dídí òmìrán tí wọn kì í ràn lọ́wọ́ jáde lára mẹ́ ìwọ dídí òmìrán tí wọn kì í fún rere lọ jáde 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 maili kaiboro sai le kaili baina kapoba liada masaida thank you Jesus yelika poba ìwọ dídí òmìrán tí wọn kì í ràn lọ́wọ́ ẹ̀mí tí wọn kì í ràn lọ́wọ́ jáde lára mẹ́ jáde lára mẹ́ odidi ẹ̀mí tí wọn kì í ràn lọ́wọ́ ìwọ òmìrán mọ̀ràn lọ́wọ́ Giant of don't help him. ìwọ òmìrán ẹ mọ̀ràn lọ́wọ́ Giant don't help him. òmìrán tó ń sọ fún olórí ẹ kán mọ̀ràn ẹ lọ́wọ́ Giant that is telling your helper not to help lórúkọ you. Jésù In the name of Jesus. iná ti jáde Fire push it out. iná ti jáde Fire push it out. iná ti jáde Fire push it iná out. ti jáde Fire push it out. iná 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 ti jáde Push it out. iná ti jáde Fire push it out. iná ti jáde Push it out. iná ti jáde Push it out. Jésù Olúwa wa. In Jesus' name alone. Maili kaida basaida. Ṣé wọ́n jẹ́ kó sàmì báyìí? Will they allow you to say me? Láti òní lọ, From today, ó jáde nínú ìpín tí ò sí ìrànlọ́wọ́. come out from that cage of no help. Láti òní lọ, As from today, ayé ẹ jáde nínú ìpín tí ò sí your ìrànlọ́wọ́. life come out from that cage of no help. Láti òní lọ, As from today, ìṣẹ̀dá ẹ jáde nínú ìpín tí ò sí your ìrànlọ́wọ́. destiny come out from that no help. Kígbe Shout. ẹ̀yin agbára tẹ́ mú káwọn olùrànlọ́wọ́ gbàgbé mi sórílẹ̀-èdè èpẹ̀. You powers that make helpers to forget me. Ẹ gbiná sọnù. Live my life. Bẹ́ẹ̀ni, ènìyàn máa wà láyé tí wọ́n gbàgbé ẹ̀ finally. Wọn ò ní rántí pé ó wà láàyè. Remember that he's living. Kò kúkú kú. He's not dead. Kì í ṣe pé kò sí ẹni tó lè ràn lọ́wọ́. Àwọn tó lè ràn lọ́wọ́ wà bọ̀ wọn ò kàn rántí ẹ̀ ni. There are people that can help him, but they don't remember him. Mo lọ ṣe program ní ààrẹ àfà o. I went to minister somewhere. Bàbá kan wà nù pàdé yẹn. Was a man Bí in òun that Olúwa meeting. ṣe jáde nìyẹn pé ẹnìkan wà nù péjọ pàdúrà There's yìí. someone here. Olóore tó ti gbàgbé A ẹ̀ helper that has forgotten fún you 12 years. 12 years. Ó máa rántí ẹ̀. Will remember Ẹ gbà mí you. gbọ́. Believe me. Kí ilẹ̀ ọjọ́ yẹn ó tó mọ́. Before that day Bàbá yẹn ends, sáré wá tọ́ wá give the testimony. man ran. Kí ló dé kí ló ṣẹlẹ̀? What is it? Ó lẹ́gbọ́n nǹkan ti wà tipẹ́ ó ní wọ́n ti jà gan-an. Brother of him, they fought. Ó ló kàn déédéé pé òun pé sóòsì lákàntì sá. You still have an account? Ó lóun ní bẹ́ẹ̀ ni. Say yes. Ó ló béèrè pé ilé tó ń kọ́ lọ ń gbà yẹn ń kọ́. It is that house you built at that time. Ó lóun wá sọ pé lẹ́yìn wà ń bẹ́ẹ̀ pòun tí ẹ ti rówó tó wọn He's fi not kàn yet báyìí. to finish it. Ó ní bó ṣe send 700,000 sóò Now ni. he sent the 700,000 naira to him. Pé lọ ra igi lọ ra pán. Like go and get pan and everything. Lọ́kàn. Go and roof Èyí tó bá it. kù kó sọ fún mi. The rest just Bí tó bá ti notify fẹ́ kí me. n kọ́ mi kí n mọ̀. Wherever you want me to come. Àwọn olórí ẹ̀ wà lórílẹ̀‐èdè ayé. Some helpers that are Wọn ò kàn rántí ẹni. don't just remember. Olúwa ní tó bá ti gbàdúrà báyìí. Also, if you pray this prayer, Agbára tí ò jẹ́ kó lóore ríran rí ẹ. power that didn't allow helpers to see, Agbára yẹn máa fi ẹ́ lẹ̀ ni. will leave you. Kígbe Shout. lóhùn òkè. In a loud voice. Ẹ̀yin ẹ̀mí tẹ́ mú kó lóore ó gbàgbé mi. Powers that make helpers to forget me. Ẹ̀gbọ́n Olúwa. Yeah, the word Iná of God. pín wa níyà. Fire separate us. Iná pín wa níyà. Separate us. Ó yá àdúrà. In the name. Orúkọ Jésù. Maye Kalua. Ẹ̀yin agbára. No. Ẹ mú kó lóore ó gbàgbé mi. Iná pín wa níyà. 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 Pín wa níyà.
pín wa níyà, pín wa níyà, Fire. pín wa níyà, Fire. pín wa níyà, Fire. pín wa níyà, Separate us. pín wa níyà, Fire. pín wa níyà. Separate us. Iná o, Fire. iná o, Separate us. iná o, Fire. iná o, Separate us. iná o, Fire. 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 iná o, Separate us. iná o. Separate us. Maile No, kai no, paile no, bo no, saida no, no, kai no, no, no. ratele. Olúwa gbọ́ àdúrà. Jésù Olúwa wa. In Jesus' name, our Lord. Gbà mí gbọ́. Àwọn tí ìrànlọ́wọ́ ẹ wà lọ́wọ́ wọn ò tí ì kú. There are people that are holding your help, they are not yet dead. Ibi tí wàá ti mọ̀ wípé Yeah, you will know that. ayé ẹ ìdá tí Ọlọ́run dá ìdá ẹni tó ń gba ìrànlọ́wọ́ ni Psalm 23. Ẹ bá mi ka the last verse. Kí ló sọ? Psalm 23. Ẹ ka the last verse. Kí ló sọ? Ẹ bá mi ka the last two verse tó gbẹ̀yìn. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀. Tábìlì ìrànlọ́wọ́, yes. Ó yá. Níwájú mi. Ní iwájú mi. Ní ojú àwọn ọ̀tá mi. Ní ojú àwọn ọ̀tá mi. Ìwọ dá òróró sí mi ní orí. Okay. Ago mi sì kún àkúwọ́ sílẹ̀. Okay. Ní tòótọ́. Ní tòótọ́. Ire àti àánú. Ó ní tòótọ́ ire àti àánú. Kò sọ pé kí ayé wà. Ó ní tòótọ́, yes. Ire àti àánú. Ire àti àánú. Yóò máa tọ̀ mí lẹ́yìn. Yóò máa tọ̀ mí Ní lẹ́yìn. ọjọ́ ayé mi gbogbo. Ọjọ́ ayé mi gbogbo túmọ̀ sí ní ojoojúmọ́. Daily living. My- Daily life. So kò yẹ kí ọjọ́ kan ó lọ kí ayé ẹ mọ́ gba ìrànlọ́wọ́. They should not pass without you receiving them. Tí ọjọ́ kan bá lọ tí ayé ò gba ìrànlọ́wọ́ nǹkan kan wà nídìí ẹ̀. Ó ní ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo. Ó túmọ̀ sí pé ojoojúmọ́ ìrànlọ́wọ́ gbọ́dọ̀ máa wá ayé rẹ̀. Every day help must be locating you. Kì í sí ọ̀fọ̀ òwe Yorùbá ni wọ́n ní ibi tí ejò ọ̀ká bá wà wọ́n níbẹ̀ ló ń jẹ́ ń bọ̀ wá bá. Ìwọ ni kò kígbe You shout. lóhùn òkè. Loud voice. Ẹ̀yin agbára tẹ́ ẹ mú kó lóore ó gbàgbé That make help mẹ́. out to forget me. Iná ìpínyà. Fire of Pín wa separation. níyà. Separate us. Ó yáyáyáyá In the àdúrà. name of Orúkọ Jesus. Jésù. Makaye Ẹ̀yin kalika yada. agbára Powers. tẹ́ ẹ mú kó lóore ó That gbàgbé makes mẹ́. help us to forget Iná me. pín wa níyà. Fire separate Iná us. pín wa níyà. Separate us. Iná pín wa níyà. Separate us. Iná pín wa Separate us. níyà. Separate us. Pín wa Separate us. níyà. Fire. Iná pín wa níyà. Iná pín wa níyà. Iná pín wa níyà. Fire. Iná Separate us. pín wa Now. níyà. Now. Maori kaili bo sai kaida paidaba. Iná Olúwa. Iná Olúwa. Yeah, 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 Iná yeah, Olúwa. yeah, 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 yeah. Iná Olúwa. Yeah, 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 Iná yeah. Olúwa. Iná ìpínyà. Iná Olúwa. Fire of separation. Iná Olúwa. Separate us. 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 Máa pe iná yẹn. Separate us. Máa pe iná Shout yẹn. that fire. Máa pe iná Shout yẹn. that fire. Máa pe iná Shout yẹn. that fire. Pín wa níyà. 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 Jésù Olúwa wa. Amen. David said, Dáfídì sọ wípé. I was forgotten like a dead man. Agbàgbé mi bí ẹni tó ti kú. Dáfídì ló sọ bẹ́ẹ̀. Ó ní agbàgbé mi bí ẹni tó ti kú. He said he was forgotten like a dead man. Ènìyàn lè wà láàyè A man can be alive. kó máa gbé ìgbé ayé ẹni tó ti kú. We will be living a life like a dead man. Bí o bá ti sàmẹ́, If you say amen, agbára tó ṣìṣì ìrànlọ́wọ́ ẹ̀ the power that sees your help. lórúkọ Jésù, In the name of Jesus. agbára yẹn gbiná sọnù. Disappear. Ìjọba tó ṣìṣì ìrànlọ́wọ́ ayé ẹ̀ Life that sees your help. lórúkọ Bàbá, In the name of Jesus. lórúkọ Ọmọ, In the name of the Son. lórúkọ Ẹ̀mí Mímọ́. The Holy Ghost. Ìjọba yẹn rìlíìsì ayé ẹ̀ bẹ́ẹ̀. Release your life. Mo ní ìjọba yẹn rìlíìsì ayé ẹ̀ bẹ́ẹ̀. Release your life. Ìjọba yẹn rìlíìsì ayé ẹ̀ bẹ́ẹ̀. Release your life. Ìjọba yẹn rìlíìsì ayé ẹ̀ bẹ́ẹ̀. Release your life. Pariwo iná ní ìgbà mẹ́sàn-án ó yá 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 ó. Fire, Iná ó, 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 fire, iná ó. fire. Tún pè ní ìgbà kẹ ó yá yá yá. Iná Shout ó, fire again. iná ó, Fire, 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 iná ó. fire. Ní ìgbà kẹta ó yá. Third time. Iná ó, Fire, iná ó, fire,
My silent kai poratai diakaba. Láti àkókò ìlọ ogun tí ó jẹ́ kó lóore rántí ẹ iná ìpínyà dé sáàrin 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 kígbe Olúwa fún mi ní ẹ̀rí tí ó pa àwọn abínúkù mi lẹ́nu mọ́. Olúwa ṣe kí ni o? Kò sí ayé ò kí ń celebrate failure. Man does not celebrate failure. Ọmọ tó bá lọ school tó bá fail òbí ẹ̀ ò lè celebrate yẹ. The child that goes to school without coming out excellently, the parent won't celebrate him. Ṣùgbọ́n ọmọ tó bá lọ léèwé tó ṣe àṣeyọrí tó bá délé ohun tí ìyá ò béèrè ni pé kí ló fẹ́ jẹ ṣé kí n ra sọ inú ìyá dùn ìdí ni pé ó ṣe àṣeyọrí bí ọ̀rọ̀ ayé èèyàn ṣe nìyẹn bí ènìyàn bá ti wáyé tí ò bá ti ṣàṣeyọrí wọn ò kí ń celebrate irú wọn. Men does not celebrate failure, they celebrate success. Ohun tí ayé dẹ̀ máa ń celebrate inú ayé èèyàn ni ẹ̀rí tó o bá gbé lọ́wọ́. What men will celebrate is the testimony you're carrying all around. Ẹ̀rí ẹ̀ ni wọ́n gbọ́ tẹ́rù wá bá wọn pé yes Ọlọ́run wà. It is your testimony that we heard that will terrify them. Ìwọ ni kó o múra. You say amen. Ẹ̀yin wo lẹ nílò ẹ̀rí yẹn bíbá? How many of you need that testimony? Ẹ̀yin wo lẹ nílò ẹ̀rí yẹn? How many of you? Ẹ̀yin wo lẹ nílò ẹ̀rí yẹn? How many of you? Ó kù ọjọ́ mélòó kóṣù ìparí báyìí? Man, many days. Ọjọ́ mélòó ló kù báyìí? 31 ni oṣù ìdé. 2 days. Ó kù 2 days. Kígbe Olúwa kí ilẹ̀kùn oṣù yóò tó tì pa. Before the door of this month is closed. Ẹ̀rí tí abínúkù mi yóò fi wá celebrate. The testimony that will make my haters to celebrate. Olúwa yọ̀ǹda. Lord, release it. Kí a tó ṣílẹ̀kùn oṣù tó ń bọ̀ yìí. Before the month of June is opened. Kí ilẹ̀kùn oṣù yóò tó tì pa. Before the door of ẹ̀rí tí ó mú kábínúkù mi wá sìn mí. Testimony that will make my mockers to serve me. Olúwa yọ̀ǹda. My Father, ó yá àdúrà orúkọ Jésù. in the name of Jesus. Ẹ̀rí tí ó mú kábínúkù mi ó celebrate mi. Olúwa yọ̀ǹda. 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 Maili kai poratai saida kaili poilia nasai. Ẹ̀rí tí ó mú kábínúkù mi ó celebrate mi. Olúwa yọ̀ǹda. 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 My sai kapoa laide kaili paida nasai. Gbàdàgbà. Ẹ̀rí tí ó mú káwọn abínúkù mi wá celebrate mi. Olúwa yọ̀ǹda ẹ̀. Olúwa yọ̀ǹda ẹ̀. Jésù Kristi Olúwa wa. Jésù Olúwa wa. Sọ pé Olúwa lójú àwọn tó rò pé mi ò mọ̀ ọ́n ṣe. Sorry, ó kù kọ́ọ̀dù fún mi. Ó wà níbi kejì tí mo ti ń charge fún mi. Ṣe lójú àwọn tán sọ pé mi ò mọ̀ ọ́n ṣe. Olúwa gbé ògo fún ọ̀lẹ mi. Ó ní eré ìje kìí ṣe fún alágbára. Kí mo sọ ó dọjọ́ tó Olúwa bá ti gbé ògo. Ó mọ̀ pé tọ́lọ́run bá ti gbé ògo fún ọ̀lẹ. Bó o kàwé àwọn tó kàwé á máa sìn ẹ́. Bàbá wa bàbá Àkàndé ní Ẹdẹ afọ́jú ń bàbá. Ẹni tí ó ń tọrọ bára ń bàbá. Ṣùgbọ́n nígbà tí Olúwa gbé ògo fún ọ̀lẹ, bàbá dẹni tó ń fi mú òyìnbó ṣeré, ẹni tí ó kàwé, àmàkàídà pọ́ìlìà, tí ó bá ti sàmì ibi tó wà, ibi tí ipá ẹ ti pín, níbi tí agbára ẹ ti pín, níbi tí wọ́n ti ń pè ẹ́ ní ọ̀lẹ, ẹ̀yin tá ti dà ẹ sàmì lórúkọ Jésù Kristi Násárẹ́tì. Olúwa gbógo fọ́lẹ̀. Mo ní 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 Olúwa gbógo fọ́lẹ̀. Kígbe
Shout. lóhùn òkè Loud voice. níbi tí ayé ti ń pè mí lọ́lẹ̀. Where men are calling me a Ẹ lazy gbé man. ògo fún ọ̀lẹ mi. Lord, lift me. Níbi tí ayé ti ń pè mí ní ọ̀lẹ. Where men are calling me a lazy Tàbí man. tàwa ẹ mọ́ sun àwọn tí ò gbé ìbò wà ń bì. Níbi tí ayé ti ń pè mí ní ọ̀lẹ. Where men are calling me a lazy man. Ẹ gbógo fọ́lẹ̀ mi ń bẹ̀. Lord, lift me Ó dear. yá àdúrà. In the name of Orúkọ Jesus. Jésù. In the name of Jesus. Àìlíkà ipa ìdàbà. Where men Níbi tí ayé ti ń pè mí are ní calling me ọ̀lẹ. lazy man. Ẹ gbé ògo fọ́lẹ̀ mi Where bẹ̀. they think that nothing Ẹ can come gbé from ògo me. fọ́lẹ̀ mi bẹ̀. Lord, lift Ẹ me. gbé ògo fọ́lẹ̀ mi bẹ̀. Lift me. Ẹ gbé ògo fọ́lẹ̀ mi Lift bẹ̀. me. Ẹ gbé ògo fọ́lẹ̀ Lift me. Ibi tí ayé ti ń Lift pè me. mí ní ọ̀lẹ. Lift me. Lift Ẹ me. gbé ògo fọ́lẹ̀ mi Lift me bẹ̀. there. Ẹ gbé ògo fọ́lẹ̀ mi Lift me bẹ̀. there. Ẹ gbé ògo fọ́lẹ̀ mi bẹ̀. Ẹ gbé ògo fọ́lẹ̀ mi bẹ̀. Lift me Ẹ there. gbàdúrà yẹn dáadáa. Ibi táyé ti ń pè mí ní ọ̀lẹ. Where men are calling me a lazy man. Ọba ọ̀run gbógo fọ́lẹ̀ mi bẹ̀. Lord, lift Gbógo me. fọ́lẹ̀ mi bẹ̀. Lift me. Gbógo fọ́lẹ̀ mi bẹ̀. Lift me. Gbógo fọ́lẹ̀ mi. Lift me. Gbógo fọ́lẹ̀ mi bẹ̀. Lift me. Gbógo fọ́lẹ̀ mi Lift bẹ̀. me. Gbógo fọ́lẹ̀ mi bẹ̀. Lift me. Gbógo fọ́lẹ̀ mi bẹ̀. Lift me. Gbógo fọ́lẹ̀ mi. Lift me. Olúwa gbọ́ àdúrà náà. Jésù Olúwa wa. In Jesus' name I pray. Now, ọkùnrin tó wà ní beautiful gate yẹn. The man at the beautiful gate. Nígbà tí ó bẹ̀ sí ní rìn, ó ya àwọn tó wà nù temple lẹ́nu. When he was walking, the men in the temple. Ìdí ni pé Why? wọn ò ní gbàgbọ́ wípé ó lè dìde. They didn't believe that I can rise. Wọ́n ń wo ìṣẹ̀dá ẹ̀ bí ìṣẹ̀dá ẹni tó ń ṣagbe. They look at him as a beggar. Èmi ò mọjú táyé fi ń wù ẹ́. I don't know the way men look at you. My kai, thank you Father. Eléyìí ni kò sàmì sí. Ogun tó sún ẹ dé kòríta tí ò fi yí ẹ mọ́. That battle that pushed you to the state of Bẹ́ẹ̀ni confusion. ẹlòmíràn ní dáàdi kò yé mi mọ́ báyìí. Ó ti sùn á ní mo ti gbogbo tán ní kí n ṣe mo ti ṣe. Wọ́n ti ní kí n gbàwẹ̀ mo ti gbàwẹ̀. Wọ́n ti ní kí n gbàdúrà mo ti gbàdúrà. Wọ́n ní kí n lọ́dọ̀ wòlíì báyìí mo lọ. Mo gun òkè mo gun pẹ̀tẹ́lẹ̀. Gbogbo ẹ̀ mo ti ṣe. Nǹkan ò yí padà. Gbóhùn Olúwa ní ẹnu mi. Ogun tó sún ẹ dé kòríta tí ò fi yí ẹ mọ́. That battle that pushed you to the state of confusion. Lórúkọ Jésù. In the name of Jesus. Ogun yẹn fi ayé ẹ lẹ̀. It lives your life. Ogun tó sún ẹ dé kòríta tí ò fi yí ẹ mọ́. So that push you to the state. Ogun tó sún ẹ dé kòríta tó dàbí pé ilẹ̀kùn tì. That to a place where it Ogun is tó like dàbí doors pé closed. ó tún sún ẹkùn ògiri tán. It has pushed you to the wall. Lórúkọ Jésù Kristi In the name of Jesus. ti Násárẹ́tì. Of Nazareth. Bí o bá ti sàmì bá ogun yẹn fò jáde láyé Jumps ẹ. out of your life. Ogun yẹn fò jáde láyé ẹ. Jumps out of your life. Ẹ kígbe lóhùn òkè. Loud voice. Wàá pé gan. We shout. Ọlọ́run Ábúráhámù. God of Abraham. Ọlọ́run Ísáàkì. God of Isaac. Ọlọ́run Jákọ́bù. God of Jacob. Ẹ ṣí ilẹ̀kùn tó gun ilé wa tì mọ́ mi lónìí. Open the door that the battles of our household have shut against me. Kí mo sọ o? What did I say? Ilẹ̀kùn tó gun ilé wa tì. The doors that the powers of our Ẹ household ṣí fún mi shut lónìí. against me. Open. Sórí bí ilẹ̀kùn bá ti ṣí. When the door open, Àwọn tí ayé ẹ nílò wàá máa pàdé. you will begin to meet the people that your life needs. Mo máa ń sọ fún yín gbogbo wa, mo ní kì í ṣe gbogbo ènìyàn lẹ nílò. You don't need everyone. Àwọn kan wà tí wọ́n ti ṣètò fún ayé There ẹ. are people that has been prepared for your life. Àwọn yẹn wọ́n máa add the value mọ́ ayé ẹ. Those people will add something to your life. Àmẹ́yẹ àwọn tó ti pàdé tó pé pàdé tó pàdé wọn, wọ́n kàn fa ayé ẹ wá. Ó gẹ́nì kankan lára wọn. There are people that you encounter that they are only drawing you down. Gbàmí ọjọ́ tí ilẹ̀kùn bá ti ṣí fún ẹ wá. The door opens for you. Ọjọ́ yẹn láyé ẹ bẹ̀rẹ̀ sí ní pàdé àwọn tó o nílò. That is when you will begin to encounter the people Kígbe that shout. Ọlọ́run Ábúráhámù, God of Abraham. Ọlọ́run Ísáàkì, God of Isaac. Ọlọ́run God Jákọ́bù. of Jacob. Ẹ ṣí ilẹ̀kùn Open the door. tí ogun lé wa tì mọ́ mi lónìí. Ó yá àdúrà orúkọ Jésù. Mailika poba raita ilia. Ẹ ṣí ilẹ̀kùn tí ogun lé wa tì mọ́ mi. Olúwa ṣí ilẹ̀kùn tí ogun lé wa tì mọ́ mi. Olúwa ṣí ilẹ̀kùn. Olúwa ṣí ilẹ̀kùn. Olúwa ṣí ilẹ̀kùn. Olúwa ṣí ilẹ̀kùn tógun lé wa tì mọ́ mi. Olúwa ṣí ilẹ̀kùn tógun lé wa tì mọ́ mi. Olúwa ṣí ilẹ̀kùn tógun lé wa tì mọ́ mi. Olúwa ṣí o. 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 Gbọ́ àdúrà náà. Jésù Olúwa wa. In Jesus' name I know. Olí ẹ bá ń já ewé kan tó tutù àtẹ́lẹ̀ tó ti pọ́n ẹ bá ń já wá lórí bẹ́ẹ̀. Masaili Kaiba Ranta. Mo fẹ́ sẹ́yìn kan. Ẹ já wá. Mo fẹ́ sáré gbàdúrà kan. Amen.
ẹ bá ń gbé kámẹ́rà dání ẹ jọ̀ọ́ wá. God bless you, sir. ẹ bá ń gbé kámẹ́rà dání. Now, no, ẹ yí ojú ẹ̀ sí mi, ẹ yí ojú ẹ̀ sí mi, ẹ yí sí mi ká lè máa wò. Rárá, mo fẹ́ rí wọn. Praise God. Now, ṣé ti ń rí mi wò báyìí? Now, ẹ wo ewé yìí. Ìkan leléyìí tí ó yellow yìí. Ìkan leléyìí green. Now, orí igi wọn ti já méjèèjì. Amen. Ibo mo ni wọ́n ti já méjèèjì o. Orí igi náà ti já wọn. Omi same atẹ́gùn ló ń fẹ́ sára àwọn méjèèjì. Bí òjò bá rọ̀, omi kan wọ́n jọ mu. Are you with me? Gbòǹgbò kan ló gbé àwọn méjèèjì dúró. Ṣùgbọ́n kí ló wá mú eléyìí tó tètè ń rẹ̀ dànù nígbà tí ò tí ì tó àkókò? Ìdí ni pé ó pàdé ogun tó lágbára ju àyànmọ́ ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ogun tẹ́ ń dojúkọ, ogun tó le ju ọjọ́ orí yín lọ ni. Praise God. Now, bó bá ṣe ní ìsìn bí a ò bá ja fúnra ẹ̀ ní òsè kí ni o, fúnra ẹ̀ ní ó jábọ́ lórí igi tó wà. Ìdí ni pé agbára ti sún kúrò nínú ẹ̀, ó ti pàdé ogun tó le ju ọjọ́ orí ẹ̀ lọ. Maikaili Pairu Takaba, ohun Olúwa jáde sí yín lórílẹ̀-èdè gbogbo tí ẹ ti ń wò mí àtẹ̀yìn tájọ́ ń gbàdúrà bí. Ohun tí mo sọ ni pé ogun tí ìṣẹ̀dá ẹ̀ pàdé tó wúwo ju ọjọ́ orí ẹ̀ lọ, lórúkọ Jésù Kristi, iná Olúwa gbẹ́sẹ̀ lé lónìí. Lórúkọ Jésù, iná Olúwa gbẹ́sẹ̀ lé lónìí. Kígbe. Shout. Maida. Ogun wo ló wúwo jù mí lọ? Battle that is heavier than me. Olúwa bá mi ṣẹ́ lónìí. Lord, let me conquer it today. Ogun tó wúwo jù mí The lọ. battle that is heavier than me. Ogun tó wúwo jù mí The battle lọ. that is heavier than me. Ogun tó wúwo ju The agbára. battle that is heavier than my Olúwa bá mi ṣẹ́ Lord, ogun. fight it for me. Oyayayaya àdúrà. In the name Orúkọ of Jesus. Jésù. The battle that is heavier than me. Ẹ̀mẹ́mẹ́mọ́. Fight it for me. Ogun tó wúwo jù mí The lọ. battle that is heavier than me. Olúwa bá mi ṣẹ́. Fight it for 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 me. Jésù Olúwa wa. In Jesus' name, our Lord. Pariwo àdúrà yìí. Shout this prayer. Láti òní lọ, má máa gbàdúrà k'Ọlọ́run so ẹ́ pọ̀ mọ́ lówó mọ́. Má sọ pé k'Ọlọ́run so ẹ́ pọ̀ mọ́ aláṣeyọrí. Aláṣeyọrí yàtọ̀ sólówó. A successful man is different from a rich man. Èèyàn lè ní owó kó má ṣàṣeyọrí. Man can be Olówó ò rich kì í and not ràn be yàn lọ́wọ́, aláṣeyọrí ló ràn yàn lọ́wọ́. successful. Rich man does not help. So Only má jọ yá ẹlẹ́ni tó successful bá does. lẹ́ni tó lówó nú ilé yín tí yóò ràn ẹ́ lọ́wọ́. Don't be amazed when someone that has money. Ẹni tó ti ṣe àṣeyọrí láyé yàtọ̀ sí olówó. Someone that is successful is different Ẹni from tó a ti rich man. ṣàṣeyọrí ló lè mú ayé èèyàn ṣàṣeyọrí. Olówó lè fún ẹ 50,000, ó tán kó ra mọ́ ẹ lọ́wọ́. Èlò ló wẹ́ fún ẹ tó máa tẹ̀ ìṣòro ayé ẹ. Ṣùgbọ́n ẹni tó ti ṣe àṣeyọrí láyé yóò fi ọ̀nà àṣeyọrí yẹn á dẹ̀ fà ẹ́ dókè. Ìwọ ni kó o kígbe. You shout. Olúwa so mí pọ̀ máwọn aláṣeyọrí láyé. Join me to successful people in life. Kí mo sọ o, so mí pọ̀ mọ́ àwọn ṣé wàá gbàdúrà yẹn dára wa. Ẹ kígbe lóhùn òkè. Shout. Orúkọ Jésù lẹ́ẹ̀kan. Once. Olúwa so mí pọ̀ Connect me. mọ́ àwọn aláṣeyọrí. With successful Oyayayaya àdúrà. In the name. Orúkọ Jésù. My father, my father. Ẹ̀mẹ́mẹ́má. Connect me. So mí pọ̀ Connect me. mọ́ àwọn aláṣeyọrí. Also with So mí pọ̀ Connect me. mọ́ àwọn aláṣeyọrí. With successful So mí pọ̀ Connect me. mọ́ àwọn aláṣeyọrí. Connect me. So mí pọ̀ Connect me. mọ́ àwọn aláṣeyọrí. Connect me. So mí pọ̀ Connect me. mọ́ àwọn aláṣeyọrí. Connect me. So mí pọ̀ Connect me. mọ́ àwọn aláṣeyọrí. Connect me. Gbàdúrà gbàdúrà Pray that gbàdúrà prayer, gbàdúrà pray that gbàdúrà. prayer. Máìlì káì páírì Lord, tó bá connect sá. me. Olúwa so mí pọ̀ Lord, connect me. mọ́ àwọn aláṣeyọrí. With successful Olúwa so mí pọ̀ Connect me. mọ́ àwọn aláṣeyọrí. With successful Jésù Olúwa wa. In Jesus' name, my Lord. Olówó a máa ní bùkátà tó pọ̀ níwájú ẹ̀. Rich people do have many Ṣùgbọ́n responsibilities. tó ti ṣàṣeyọrí For successful people, ọkàn wọn a máa balẹ̀. they have a peace of mind. Àìmọye olówó tọkàn wọn ò balẹ̀. Many rich people that they don't have peace of mind. Àwọn ò ní ìfọ̀kànbalẹ̀. Sẹ́ni tí ò ní ìfọ̀kànbalẹ̀ wà ní kó wá gbẹ́rù ayé ẹ̀. Amen. Àbí kọ́ ló ń sọ ẹ́ pọ̀ mẹ́ni tí ó ti ní àṣeyọrí láyé. Aláṣeyọrí àwọn nìyẹn àwọn tán ti mọ ọ̀nà. Bí o bá ti sàmì báyìí, Say amen. kí a tó tilẹ̀kùn oṣù yìí, Before this month end, ẹni tó ti mọ̀nà, one that knows the way, tí ó mú ayé ẹ̀ mọ̀nà, I will show you the way. lórúkọ Jésù Kristi, ẹ̀mí mímọ́ so yín pọ̀. Lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ so yín pọ̀.
lórúkọ Jésù ẹ̀mí máa sọ yín. Lord, connect you. Kígbe Shout. Olúwa so mí pọ̀ Lord, connect me mú àwọn aláṣeyọrí. with successful people. So mí pọ̀ mẹ́ni tó ti mọ̀nà. Show me, connect me with someone that has Tí ó already mú know the ayé way. mi náà mọ̀nà. That will show me the way. Ẹni tó ti dókè. The one that has climbed Tí ó up. mú ayé mi That dókè. will take me up. Olúwa so mí pọ̀ Lord, mọ́. connect me. Yáyáyáyá àdúrà. Orúkọ Jésù. Olúwa so mí pọ̀. Bàbá ọmọ ẹ̀mí mímọ́. So mí pọ̀ So mí mọ́ pọ̀. àwọn aláṣeyọrí. Connect me. So mí pọ̀ mọ́ àwọn tó ti dókè. Tí ó gbé mi dókè téńté. Connect me. Olúwa so mí pọ̀. 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 Connect me. Olúwa gbọ́ àdúrà Jésù Olúwa wá. In Jesus' name, my Lord. Mailia dapai debo sailia kaporia. Ẹ gbọ́ wọn Olúwa Ọlọ́run ọmọ ogun. You are the voice of the Lord. Kí ilẹ̀kùn oṣù yóò tó tì pa. Before this month ends, Divine connection wọ ayé yín. divine connection locate you. Kí ilẹ̀kùn oṣù yóò tó tì. Before this month ends, Kí ẹni tó dá ayé àti ọ̀run ó tó tilẹ̀kùn oṣù. before the Creator close it, Kí a tó ṣí ilẹ̀kùn oṣù kẹfà. before the 6th month is open, Oṣù tó dá ọdún sí méjì. the month that shall separate the year, Kí a tó ṣí ilẹ̀kùn oṣù yẹn. before it is open, Ẹni tó ti dókè téńté. one that has climbed up, Tí ó mú ayé yín dókè téńté. that will take you up. Lórúkọ Jésù. In the name of Jesus. Ẹ lọ rìn pàdé ara yín. Go and locate each other. Ẹ lọ rìn pàdé ara Go yín. and locate each other. Ẹ lọ rìn pàdé ara Go yín. and locate each other. Ẹ lọ rìn pàdé ara Go yín. and locate each other. Ẹ lọ rìn pàdé ara Go and yín. locate each other. Pariwo àdúrà kí n tó fi yín lẹ̀ bí báyìí lónìí. Kígbe mi ò ní pẹ́ kò mí lóhùn òkè A loud voice. pẹ̀lú gbogbo agbára With all your power. àti okun tí o bá ní. With all your strength. Olúwa Lord, lọ fi agbára mú ẹ tí ó ràn mí lọ́wọ́ láti ràn mí lọ́wọ́. Kí mo sọ o? go and pick up the person that will help me. Let him come and help me. By Orin fire, kan by wà force. orin kan wà tí a máa ń kọ àwòrán Ọlọ́run mi fàwòrán mi hàn. Orin tó dáa ni ṣùgbọ́n bí o ń bá wọn kọ́ ìdí ni pé olóore lè rí àwòrán ẹ kí iye rẹ̀ mọ̀ sí láti ràn ẹ́ lọ́wọ́. Àìmọye kàlẹ́ndà pásítọ̀ mi inú ilé wòlíì yẹn ló gbàdúrà fún o ìtàn ẹ̀ dẹ̀ yí padà á gbé kàlẹ́ndà máa yẹn sínú ilé orí olórí ni ó mọ̀ gbà ṣe máa yẹn sí o tó bá yẹ kó fún pásítọ̀ yẹn ó mọ̀ fẹ́ lómi ṣùgbọ́n àmọ́ ìgbà tó bá ti ní ogun lámọ̀ rántí bàbá yẹn kò ní rántí bàbá yẹn gbà tí ò lógun mo á fi kàlẹ́ndà bàbá yẹn á fi kọ́nú ilé ẹ̀ praise God ṣé kò máa rí àwòrán bàbá yẹn lójoojúmọ́ ẹ̀tọ́ bàbá yẹn dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kò ṣe é tó bá wọ pé kankan fàwòrán ẹ̀wọ̀n lásán ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n tí Olúwa bá fi àwòrán ẹ̀hàn tó fi ọwọ́ agbára mú pé wò ó. The Lord showed him your picture and said, pick him by force. Kaida o gbọ́dọ̀ ran ẹni You lọ́wọ́ must ni help this man. yóò dẹ̀ ṣe kí ni o And he will. bí o bá ti sàmì If you say amen, olóore tó ti ń rí àwòrán ẹ̀ the tẹ́lẹ̀ helper that has been seeing your ṣùgbọ́n tí picture ìyẹ́ ò ṣí pé kó ràn ẹ́ will lọ́wọ́ never think of helping you kí ilẹ̀ òní ó tó ṣú before this day ends. lórúkọ Jésù In the name of Jesus. á pè ẹ́ fún ìrànlọ́wọ́ I call you for help. kí ilẹ̀ òní tó ṣú Before today mo ní ends, ó máa pè ẹ́ fún ìrànlọ́wọ́ I call you for help. mo ní kí ilẹ̀ òní tó ṣú ó máa pè ẹ́ fún ìrànlọ́wọ́. They will help you. wọ́n bá fi àwòrán ẹ̀wọ̀n bí gíga wọ́n lè fi kàlẹ́ndà wọ́n lè mú píkṣù ẹ̀ lọ sáàrin àwọn èèyàn ńláńláńlá kí iye wọn mọ̀ sí láti ràn ẹ́ lọ́wọ́. ìyẹn náà ń pè ní àwòrán kan débi gíga lásán ṣùgbọ́n ìrànlọ́wọ́ wo làwòrán yẹn rí gbà níbi gíga. Amen. Ẹ ti mọ̀ ń gbọ́ ìtàn ẹlòmíà ni mo mọ̀ yẹn gan o ṣùgbọ́n ọwọ́ èèyàn mímọ́ ò yọ lára ẹ̀ bó ṣe rí nìyẹn. So àwọn tó ní ẹrù ayé èèyàn lọ́wọ́ lè máa rí àwòrán èèyàn kí iye wọn mọ̀ sí pé no a máa ṣe kí ni o a nílò àti ran ẹni lọ́wọ́ Maisalia Kapoba ó yá gbà báyìí sọ pé tó o bá ti pe Jésù lẹ́ẹ̀kan tó ẹ̀mí máa tẹ̀lé Olúwa lọ sí ẹni tí ó gbé ayé mi dìde níyè. Lord, go and touch the person that will help me, that tí will ó lift fi me, ran ayé mi lọ́wọ́ so that he will help me. kí ilẹ̀ òní ó tó ṣú Before today ends, ẹni tí ó ran ayé mi lọ́wọ́ man that will help me, Olúwa lọ ṣí níyè Lord, go and open his sí eyes ìrànlọ́wọ́ ayé mi to my own ó help. yáyáyáyá In the àdúrà name of Jesus. orúkọ Jésù. Who am you? Maile kai pai dabo saida
Yes. Ẹ lọ ṣí níyè. 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 Ẹ̀mẹ́mẹ́mọ́. Ẹni tí ó ràn ayé mi lọ. Go and touch my Ẹ helper. ṣí níyè. For them to help me. Ẹ ṣí níyè. Go and touch the heart. Jésù Olúwa wa. Amen. Evans Yanu ló bá wa gbé kámẹ́rà dání o. Tí wọ́n gbogbo yín máa wò mí. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ọwọ́ yín ò ní wálẹ̀ láyé. In the name of Jesus. Now, kankan orílẹ̀-èdè tó ti ń wò mí. Just mention the country where Orílẹ̀-èdè you're tó ti ń watching wò me mí. from. Mention Kankan síbẹ̀ yẹn. Just type Mo the fẹ́ràn country. ọ̀rọ̀ àṣẹ sí I ẹ̀mí tó want bá to wà. send the word of authority to you right there Mo where ń you kú are. òǹbí báyìí nìyẹn. I'm leaving here soon. Ẹ jẹ́ ń lọ sinmi. Let me go and rest. A tún pàdé ní aago 5 lọ́la. We will converge by 5 p.m. tomorrow Gbogbo again. àti ò bá sí ń bá sọ fún wa. Those that are not here, let them meet us Aago here. 5 la máa pàdé By 5 lórí p.m. program. tomorrow, we converge. Maili Kai Pura Saida. Jẹ́ ń sọ̀rọ̀ sí ayé Let ẹ̀. me prophesy into your life. Jẹ́ ń sọ̀rọ̀ sí ayé ẹ̀. Gbogbo prayer request yín ló wà níbí báyìí. The prayer requests are here. A ti ṣiṣẹ́ lé lórí òkè tá a ti kúrò. Òun náà ni. We've pray over it. I have over 150 prayer requests here. So, kí n tó bọ́lẹ̀ lórí òkè náà, máa ń ṣẹ́ lórí torí bá ti kúrò mi báyìí. Orí òkè mi mo tún gbà lọ yẹn. Mo lọ sórí òkè yẹn bí ọ̀kẹ́. Maziliaka. Sí àdúrà bí ọjọ́ méje ìfi máa parí. Ohun tí mo mọ̀ tó dá mi lójú ni pé ẹ̀rí ẹ̀ máa wọlé tó ẹ̀ wá. Your testimony will locate you. Someone, Vicky Nancy, watching from, okay, let me be checking here. Prince Oyedeji Adeyemi Adewale, watching from Nigeria. Mo pàṣẹ, mo rán ọ̀rọ̀ Olúwa síbi tẹ́ wà, ó yá ẹ lọ ra àánú gbà. In the name of Jesus, olórí Ọlọ́run tì mẹ́yìn, watching from Italy. Mo sọ̀rọ̀ àṣẹ lórílẹ̀-èdè Italy tí ẹ wà. Lórúkọ Jésù, ìrànlọ́wọ́ òjijì wá yín rí. Amen. But yes, I decree in the name of Jesus Christ from Germany, let power of God speak for your life. Amen. In the name of Jesus. Amen. Buki Ades, watching from Ireland, in Cork, mo sọ̀rọ̀ àṣẹ, go and make him pass. Amen. In the name of Jesus Christ. Amen. John Moses, watching from India. Railika Poba Saida Paili Keidaba. Afẹ́fẹ́ tó ń fẹ́ lórílẹ̀-èdè ló dé India. Ohun tí mo sọ ni pé ẹ̀rí ẹ lọ́wọ́ ìka ènìyàn àgbà fún ẹ. Amen. In the name of Jesus Christ. Amen. Nancy Comfort, I'm watching from Morocco. I decree right from here, I send the word of God down to your place in Morocco. Let the grace of God speak for your life. Amen. In the name of Jesus Christ. Ogunyemi Adeola from South Africa. Mo sọ̀rọ̀ bí wòlíì lórúkọ Jésù Kristi. Lórílẹ̀-èdè South Africa. Àtòyìnbó àti dúdú máa sìn yín. Amen. In the name of Jesus Christ. Amen. Like Kappa, Ọlọ́runfẹ́mi Grace, watching from USA. Mo sọ àsọtẹ́lẹ̀ lórúkọ Jésù. Ogun tó ń bá ọjọ́ yín jìjàdì ògo. Ogun yẹn gbiná sọnù. In the name of Jesus Christ. Francis Olúwatósìn, United Arab Emirates, Dubai. Mo sọ ọ̀rọ̀ àṣẹ lórúkọ Jésù. Ogun tó ń bá yín sùn bá yín jí ogun yẹn dìtẹ̀ mọ́lẹ̀. Amen. Oyèbùkọ́lá Ògúndáre, watching from Romford in London. Mo sọ àsọtẹ́lẹ̀ afẹ́fẹ́ tó ń fẹ́ ń bí ló fẹ́ dé ọ̀hún yẹn. Lórúkọ Jésù, afẹ́fẹ́ ìrànlọ́wọ́ fẹ́ kan ayé yín. Amen. Vicky Nancy, watching from Malaysia. I decree by the authority of heaven, where you need people that will raise up your life, I decree the Lord will send you there. Amen. In the name of Jesus Christ. Amen. Alotu Wambe, Adejoke, watching from Nigeria. Ohun tí mo sọ ni wípé ẹ̀tọ́ yín lọ́wọ́ dájú ènìyàn. Olúwa gbà fún yín. Amen. In the name of Jesus. Ọlárewájú Sweater, watching from Italy. Mo lè má ráyè dá orúkọ gbogbo yín tán. Ṣùgbọ́n gbà mí gbọ́ ọwọ́ Ọlọ́run wà lára yín. Lórúkọ Jésù Kristi, ẹ̀rí àìlópin wá yín rí. Amen. In the name of Jesus. Linda, kọ́mẹ́ǹtì yẹn ń sá eré gan-an. Mi ò rí wo mọ́ ń bí. Now, àánú Olúwapọ̀ Ajíbóyè Nàìjíríà ó yá lọ rá àánú gbà. In
Jésù. Ìdòwú Ayékù from Nigeria, Lagos. Ó yá lọ rà àánú gbà. Àmín Jésù. In the name of Jesus. Linda Cosgrove from United Kingdom. Receive mercy in the name of Jesus. Amen. Vicky Nancy, Malaysia. Lọ rà àánú gbà. Amen. In the name of Jesus Christ. Lórúkọ Jésù. Àṣeyọrí bà lé yín. Amen. Àṣeyọrí bà lé yín. Amen. Lé yín. Amen. From Nigeria. Lórúkọ Jésù. Ẹ lọ jẹun òkè. Amen. Ẹ lọ jẹun òkè. Amen. Olúṣẹ́gun from Nigeria lọ jẹun òkè. Amen. Odúsùsì Olúwakẹ́mi from Lagos lọ jẹun òkè. Amen. Kọ́mọláfẹ́ Mary lọ jẹun òkè. Amen. In the name of Jesus. Àkọ́bí Jésù àpótí ẹ̀rí London lọ jẹun òkè. Amen. Janet Ọlátúndé Dáramọ́lá London lọ jẹun òkè. Amen. Florence Ọmọrúwà Italy lọ jẹun òkè. Amen. Ireland orúkọ yẹn ti sá lọ. Ṣùgbọ́n Olúwa morúkọ yẹn ẹ lọ jẹun òkè. Amen. In the name of Jesus, I can show Fọlá lọ jẹun òkè. Amen. Yetunde Mayomi watching from New York lọ jẹun òkè. Amen. Ẹkúndayọ̀ Lagos Nigeria lọ jẹun òkè. Amen. Ẹnìkan fi Arabic kọrúkọ ẹ̀ a ò mọ̀ pé ṣùgbọ́n USA ló ti wá lọ jẹun òkè. Amen. In the name of Jesus Christ. Amen. Ẹ̀rí ńlá wá yín rí. Amen. Ẹ̀rí ńlá wá yín rí. Amen. Ẹ̀rí ńlá wá yín rí. Amen. Àníkẹ́ Àrẹ̀mú United States of America ẹ lọ jẹun òkè. Amen. In the name of Grace Adetula from Rhode Island USA ẹ lọ jẹun òkè. Amen. Gbẹ̀ngà Ọládìbóyè Ọláwọn Ṣíà ẹ lọ jẹun òkè. Amen. Ọlá yóò rí ju Ọlárẹ̀wájú Samuel from United Arab ẹ lọ jẹun òkè. Amen. Tùmí nínú Àjọkẹ́ from Ìkòròdú Lagos ẹ lọ jẹun òkè. Amen. In the name of Jesus. Amen. Ẹ wá Tómi Ayọ̀bámi from Oman ayé rẹ̀ gba ìtúsílẹ̀. Amen. Lọ rí àánú gbà. Amen. In the name of Jesus Christ. Amen. Làkàìpà Ríàdàbà Ọ̀tà Ogun State ẹ lọ rà àánú gbà. Amen. Lórúkọ Jésù ẹ lọ rà àánú gbà. Amen. Ronke láti Abẹ́òkúta lọ rà àánú gbà. Amen. In the name of Jesus Christ. Amen. Odúsùsì Olúwakẹ́mi lọ rà àánú gbà. Kọ́bọ̀ Kona from London receive grace and mercy. Amen. Esther Ishak fruit of the womb I command your womb to open now. In Amen. the name of Jesus Christ. Amen. Gbẹ̀ngà Ọlájíbóyè from Qatar ẹ lọ rà àánú gbà. Àmín Jésù. In the name of Jesus Christ. Amen. Yóò lè dárúkọ gbogbo yín tán. I can't mention everybody's name. Miami, USA, Aṣíwájú ẹ lọ rà àánú gbà. Amen. I can't mention everybody's name. Let me release you. Gbogbo àwa tá a jọ ń wò wá ń bí náà lórúkọ Jésù ẹ lọ rà àánú gbà. 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 Àjọṣe ẹ lọ rà àánú gbà. Ẹ lọ rà àánú gbà. I decree upon your life, go and make impact. Amen. Nothing will die in your hand. 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 Amen. The works of your hand will grow. Amen. Ìdáwọ́lé yín máa dàgbà. Amen. Dáwọ́lé 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 yín á dàgbà. Amen. Láti òní lọ, ohunkóhun ò kú lọ́wọ́ yín mọ́. Amen. Iṣẹ́ yín gba ìgbédìde. Amen. Ayé yín gba ìgbédìde. Amen. Ẹ̀tọ́ yín gba ìgbédìde. Amen. Olúwa gbọ́ àdúrà. Amen. Bẹ́ẹ̀ lolúwa wí. Amen. Kò yí padà. Amen. Bẹ́ẹ̀ ni wòlíì rẹ̀ sọ. Amen. Jésù àmì mẹ́sàn-án Olúwa wá. Amen. Àmín. 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 Àmín lórúkọ Jésù. Hallelujah mẹ́sàn-án 1 2 go. Ó yá o. Hallelujah. 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 Amen. Amen. Thank you for joining. Ẹ ṣé o. It shall be well with you. Ẹ lọ múra sílẹ̀ fún ọ̀la. Ọ̀la ni ọjọ́ kẹrin àdúrà yìí. Gbogbo ẹ̀yin tá a dẹ̀ jọ ń gbà láti bẹ̀rẹ̀. Jọ má jẹ́ kí ó sún ẹ. Má jò You're rẹ̀. fasting with us. Don't get O lè tired. copy link yìí. You can copy this Send link. díẹ̀ sí àwọn èèyàn lórí Send it to WhatsApp. your people on WhatsApp. Jẹ́ kí Ọlọ́run lò ẹ́. Let God O lè use it. download ẹ̀ And fi download sórí the video, YouTube you ẹ̀. can post Send it on ẹ̀ YouTube. káàkiri. You can share it Ọ̀la around. ni ọjọ́ kẹrin. Tomorrow is Ó máa ní agbára gan. fourth day. Wàá dẹ̀ ra àánú gbà. May you obtain mercy. Àdúrà ò ní ṣe tiẹ̀ tì. O ò ní lórí àṣetì. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Thank you, God bless you. Nọ́mbà mi náà ni wọ́n ti pín yẹn. Most of you ti mọ nọ́mbà mi. Let me put it here for you again. That's my number that I want to type there. My WhatsApp number, please don't call me. If you are able to catch up the number, +234
8109992716 plus 234 8109992716 plus 234 8109992716. Once again, plus 234 8109992716. Thank you. God bless you in the mighty name of Jesus Christ. As you always know, I love you and Jesus loves you more. Ó ti dára fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń fowó míìkì ránṣẹ́ sí mi, ẹ ṣé o. Mo rí ọwọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń fowó míìkì ránṣẹ́ sí wòlíì, ẹ ṣé o. Ẹ ó dìde in the name of Jesus Christ. Thank God bless you. Amen. Àwọn kan ló ń pè mí, ẹ má pè mí wá. God bless you. Bye for now.